الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn tí a dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala, ṣe salatu fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ila da salatu náà bá wọn ará ilé Ànábì àti àwọn sahaba àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde al-qiyamah. Ní ẹni tí ń jẹ́ 31st of August ní ọdún 2025, à ń pàdé ní ilé ẹ̀kọ́ kan nínú àwọn ilé ẹ̀kọ́ tí a ti ń kọ́ni ní ẹ̀kọ́ Western Education tí orúkọ rẹ̀ ń jẹ́ Aisha bintu Abi Bakr Montessori School. Abi Allah subhanahu wa ta'ala kuma sabawa fi albarka sí ilé ẹ̀kọ́ náà. Mo wá ń pàdé níjókòó yìí pẹ̀lú àwọn al-mashayikh ajillah wal asatidatun nubala. Asalullah jalla fi ula an yahfadhahum min kulli su'in wa makruh. Fadilatu shaykh al-ustadh al-fadil Sa'id hafidhahullah ta'ala wa ra'ah wa saddada ila al-khairat wal masabat khudah. Alimawo pé àbí wọn dàbí àlejò lọ́dọ̀ wọn láà ó ti kìí sọ̀rọ̀ ọdún mẹ́wàá lónìí, ó dá kìí sọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tọ́lọ́bọ̀ Allah subhanahu wa ta'ala ní ká ti mọ̀ wọ́n pẹ̀lú ìgbìyànjú wọn tó nípọn lórí ọ̀rọ̀ mímọ́. Abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala kó má kún yín pàwọ́, ọlọ́mọṣà bá wa ṣe àlékún dáadáa àti àlékún orí, ọlọ́mọṣà bá wa ṣe fún wọn. Bákan náà ni àwọn fadilatul ustad tí wọ́n ń bẹ ní ẹgbẹ́ mímí náà, asalullah jalla fi ula Abu Abdul Muhsin hafidhahullah. Gbogbo àtàbà ti wá sí ìṣàgámọ́ bíi a lè ṣe ká má bá àwọn náà pàdé. Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó má ṣàbáwá sáwọn náà ní ẹ̀san olóore. Bákan náà àwọn Ustadh Abu Abdullah tí wọ́n jẹ́ onísábàbí wíwá bí wa ní òní, ọlọ́mọ ṣàbá ṣe àlékún dáadáa fún wọn. Gbogbo àwa táwa ń jẹ́ parent fún àwọn ọmọ ní ilé ẹ̀kọ́ mi, mo kí gbogbo wa náà pé a kú ìkàlẹ̀, àsìkò ìjókòó, àsìkò ọ̀rọ̀ ọmọ àwọn ọmọ náà. Bí Allah subhanahu wa ta'ala ọlọ́mọṣẹ́ àjẹ́ kí á jèrè wọn, àwa tí a sí wàhálà wọn, àwa náà ní kọ́lọ́mọṣẹ́ àjẹ́ jèrè wọn. Èrè tí èèyàn máa ń jẹ lórí ọmọ nílé ayé àti èrè tí èèyàn máa ń jẹ níjọ́ gbé al-qiyama, ọlọ́dàkùn máa ń lò wá ní kankan nù ẹ̀ o. Àlùbáríkà tí èèyàn máa ń rí lára ọmọ tí èèyàn máa ń tó pé mi náà mo bí, ọlọ́mọṣẹ́ àbáwá darí ẹ̀ṣọ́dọ̀ àwọn ọmọ náà. Gbogbo àwọn ọmọ wa ọlọ́njẹ́ kí wọ́n wúlò fúnra wọn, kán wúlò fáwa tá bí wọn, kán wúlò fún ìdílé tí wọ́n ti jáde, kán wúlò fún gbogbo mọ̀lẹ́bí wọn, kán wúlò fún ìlú wọn, kán wá wúlò fún al-Islam. Ọlọ́run wa bá wa ṣe wọ́n ní hamalatu warayati tawhid wa sunnah. Ọlọ́run jẹ́ kí wọ́n mọ gbé àsíá ìpèpè ad-da'watu ila al-kitab wa sunnah sábà gbé wọn síbẹ̀ ọlá al-Qur'an al-Karim. Kí àsìkò má lọ, in tí wọ́n ní ká wá fi sọ̀rọ̀ lónìí, inú àwọn nǹkan tí inú èèyàn máa ń dùn tá a bá ń rí nílé ẹ̀kọ́ níbi tá a ti ń kọ́ ní kíw, inú èèyàn máa ń lò tá a bá rí pé irú nǹkan bẹ́ẹ̀ sì ṣẹ́kù bẹ́ẹ̀. Tá a bá tún wá níbi tí ò tún wá jẹ́ ibi tá a ti ń kọ́ mọ́ kíw nìkan, níbi tá a pè ní Montessori School, níbi tá a rò pé ẹ̀kọ́ tá a gbé sókè ń bẹ̀, òun náà ní ẹ̀kọ́ bó làwọn ọmọ ni wọ́n ti ní ẹ̀kọ́ nípa Western Education. Àbá wa ń bá rú nǹkan báyìí níbi irú àyè bẹ́ẹ̀, ìyẹn ń júwe fún wa pé àwọn tí wọ́n gbéṣẹ́ dání nínú iléèwé yẹn, àwọn ẹni tí wọ́n ka ìsìn Ọlọ́run ọba kún ni. Bákan náà wọ́n tún wá ka ìlànà mímọ̀ láti fi kọ́ ẹ̀sìn Ọlọ́run ọba, wọ́n tún wá kà á kún. Torí pé nínú ìlànà mímọ̀ tá a fi mọ́ ń gba ìmọ̀ nínú Islam, ó ní ká mọ̀ ní kí là fi ń kẹ́kọ̀ọ́, kákan mọ́ sọ̀rọ̀ lórí lásán. Ẹ̀dí wọn lọ rí wo nú ọ̀rọ̀ táwọn àlùfáà ti ṣe kalẹ̀, àwọn lọ rí mú ẹsẹ̀ lé orin yìí, àwọn amújáde pé ẹ wá fi eléyìí ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa. Eléyìí jẹ́ nǹkan wúrí tó kóbi gan, kí Allah subhanahu wa ta'ala mọ́ṣá bá san àwọn àlùfáà wa tí wọ́n bẹ lábẹ́rẹ̀, Ọlọ́run bá san wọ́n ní ẹ̀san olóore. Ẹ wá rí in tí ń bẹ lọ́wọ́ wa yìí, iṣẹ́ kan ni nínú àwọn iṣẹ́ tí àwọn àlùfáà wa tí wọ́n sì ń bẹ láyé lónìí tí wọ́n ṣe ni. Allah subhanahu wa ta'ala
kí ó mọ́ ṣàbá wa san wọ́n ní ẹ̀sùn olóore. wọ́n pe àṣẹ lórí yìí wọ́n pe ní al-Munira al-Madha al-Munira al-Munira yẹn gbogbo wọn tó fi ṣàlàyé sílé lórí òun náà rẹ̀ fi ṣàlàyé nípa as-sira al-Madha as-sira bí ma'ana as-siratu an-nabawiyya as-siratu an-nabawiyya wọ́n fẹ́ fi sọ ìtàn ìgbésí ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkan náà wà lùfà wa dáadáa nínú ọba Allah subhanahu wa ta'ala òun ni ọlọ́run ọba lò ní sábàbí wọn náà ní fadilatu Sheikh al-Allama Salih ibn Hamad al-Usaymi hafidhahu Allah ta'ala war'a wa saddada ila al-khayrati wal masarrati khuta. ìkan náà àwọn alfa tí wọ́n bẹ láyé lónìí tí wọ́n jẹ́ ramz wa ruknun rakin min arkan al-ilm, orígun ńlá kan tó dúró gbòógì nínú orígun tó di ìmọ̀ tá ń pè ní ìmọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn tó dìímú tán wá di ìlànà ìmọ̀ gẹ́gẹ́ bí àwọn àlùfáà àtàná tí wọ́n ṣe ń lò ó àbí tí wọ́n ṣe gbé kalẹ̀ òun náà ni àwọn náà ni wọ́n rìn lórí ẹ̀ ọlọ́mọṣẹ́ àbá san wọ́n lẹ́san lórí wọn. wọ́n jẹ́ àgbàfà kan nínú àwọn àgbàfà tí wọ́n ń bẹ ní al-Mamlakatul Arabiyyatu As-Saudiya a'azzahu Allahu bit-tawhid was-sunnah tí wọ́n ń bẹ ní Saudi Arabia wọ́n sì ń bẹ láyé dùnní. nínú tó wá pọ̀ nínú iṣẹ́ wọn òun náà nìkan máa mú àwọn tíra láńláńlá táwọn àlùfáà àtàná tí wọ́n ti kọ. ó lè mọ jẹ́ tíra pẹlẹbẹ ní o àmọ́ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ àlàyé wọ́n wà máa tú nǹkan lẹ̀ níbẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀. nínú irú ẹ̀ òun náà ni eléyìí náà tí àwa náà tá à ń bẹ níwájú rẹ̀ lónìí táwa náà fẹ́ ṣàǹfààní nínú ìmọ̀ wọn. Abi Allah subhanahu wa ta'ala alákòómọṣẹ́ àgbà ní ẹ̀sìn lọ́wọ́ wa ó sì ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa. àmọ́ wa kọ́ bí orin ni gbogbo ẹ̀ ẹsẹ̀ lé orin tí ń bẹ́ẹ̀ ń lọ bí 20 baytan tí ń ṣe ẹsẹ̀ lé orin ogún òní gbogbo nǹkan tí ń bẹ́ẹ̀. gbogbo táwọn fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà lè ìtàn ìgbésí ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n kàn fẹ́ summarize ẹ̀ fún wa, wọ́n kàn mẹ́nuba àwọn al-muhimmat, àwọn tó ṣe pàtàkì mina sirati nabawiyya nínú ìtàn ìgbésí ayé Ànábì sallallahu alayhi wa sallam. ìyẹn ni pé kìí ṣe gbogbo ẹ̀ ni wọ́n fẹ́ wọnú ẹ̀ ní fọ́síwẹ́wẹ́ but wọ́n fẹ́ gbìyànjú àti mẹ́nuba àwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ pé tán bá mẹ́nuba ọ̀pọ̀lọpọ̀ alámọ̀rí ọ̀rọ̀ ó sì lè máa bẹ ní abẹ́ rẹ̀ àmọ́ wọn mẹ́nuba fún wa pé eléyìí náà tún wà o eléyìí náà tún wà o eléyìí náà tún wà o wọ́n gbìyànjú láti mẹ́nuba gbogbo ìlú eléyìí. Abi Allah subhanahu wa ta'ala kí ó má ṣàṣírí ó má ṣàṣe ní ọ̀rọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. àwọn bẹ̀rẹ̀ wọn bá o abẹ́ ṣe àlàyé náà rè èyí tí kìí ṣe ọ̀rọ̀ Ọlọ́run bá ti Ànábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ àbí nínú òròrí àbí nínú àgbékalẹ̀ ọlọ́dà kò mọ́ṣẹ́ àṣọ wa kó ń bẹ́ o. gbogbo nǹkan tí a bá sọ ọlọ́mọṣẹ́ àjẹkù ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba. àwa bẹ̀rẹ̀ pé bihamdi rabbi abda'ul munira thumma as-salatu was-salamu as-sira. ربي أبدأ المنيرا ثم الصلاة والسلام السيرا على نبي اسمه محمد أبوه عبد الله منه مفرد. على النبي اسمه محمد أبوه عبد الله منه مفرد. وجده شيبة عبد المطلب من نسل عدنان وأصله العرب من نسل عدنان وأصله العرب. وجده شيبة عبد المطلب من نسل عدنان وأصله العرب من نسل عدنان وأصله العرب. وأمه بنت لوهب آمنة أجداده بين قريش كائنا أجداده بين قريش كائنا. وأمه بنت لوهب آمنة أجداده بين قريش كائنا أجداده بين قريش كائنا. مولده في البلد الأمين
عام قدوم الفيل للتبيين عام قدوم الفيل للتبيين مولده في البلد الأمين عام قدوم الفيل للتبيين عام قدوم الفيل للتبيين في يوم الاثنين ربيع الأول في 12 حسابا عولي في 12 حسابا عولي في يوم الاثنين ربيع الأول في 12 حسابا عولي في 12 حسابا عولي مسترضعا أتم مع حليمة 4 الأعوام في غنيمة 4 الأعوام في غنيمة مستودعا أتم مع حليمة 4 الأعوام في غنيمة 4 الأعوام في غنيمة وأمه عقيب 6 ماتت وجده بعد 8 وافت وجده بعد 8 وافت وأمه عقيب 6 ماتت وجده بعد 8 وافت وجده بعد 8 وافت ثم أبو طالب عمه كفل وزار بصر الشام معه وارتحل وزار بصر الشام معه وارتحل ثم أبو طالب عمه كفل وزار بصر الشام معه وارتحل وزار بصر الشام معه وارتحل من بعده متجرا في مال خديجة فزوجه في التالي خديجة فزوجه في التالي من بعده متجرا في مال خديجة فزوجه في التالي خديجة فزوجه في التالي وفي تمام 40 أرسلا للناس يهديهم لدين حملا للناس يهديهم لدين حملا وفي تمام 40 أرسلا للناس يهديهم لدين حملا للناس يهديهم لدين حملا يدعو إلى التوحيد جوف مكة 13 سنين تمت 13 سنين تمت يدعو إلى التوحيد جوف مكة 13 سنين تمت 13 سنين تمت وبعدها هجرته تعينت لطيبة ثم السيوف شرعت لطيبة ثم السيوف شرعت وبعدها هجرته تعينت لطيبة ثم السيوف شرعت لطيبة ثم السيوف شرعت 27 غزا بالنصرة وموته في 11 الهجرة وموته في 11 الهجرة 27 غزا بالنصرة وموته في 11 الهجرة وموته في 11 الهجرة أزواجه بعد خديج 10 سودة ثم عائش المطهرة سودة ثم عائش المطهرة أزواجه بعد خديج 10 سودة ثم عائش مطهرة سودة ثم عائش مطهرة فحفصة زينب أم سلمة وبنت جحش زينب المكرمة وبنت جحش زينب المكرمة فحفصة زينب أم سلمة وبنت جحش زينب مكرمة وبنت جحش زينب
مكرما ثم ابنة الحارث ذي جويرية أم حبيبة ورملة هي أم حبيبة ورملة هي ثم ابنة الحارث ذي جويرية أم حبيبة ورملة هي أم حبيبة ورملة هي صفية ميمونة والجامعة من نسل إسماعيل إلا التاسعة من نسل إسماعيل إلا التاسعة صفية ميمونة والجامعة من نسل إسماعيل إلا التاسعة من نسل إسماعيل إلا التاسعة أولاده القاسم عبد الله الطاهر الطيب زاكي الجاه الطاهر الطيب زاكي الجاه أولاده القاسم عبد الله الطاهر الطيب زاكي الجاه الطاهر الطيب زاكي الجاه وزينب رقية وفاطمة وأم كلثوم وإبراهيم له وأم كلثوم وإبراهيم له وزينب رقية وفاطمة وأم كلثوم وإبراهيم له وأم كلثوم وإبراهيم له. طيب هذه الأبيات eléyìí ni àwọn ẹsẹ̀ ilé orin náà tó sọ fún wa nípa ìtàn ìgbésí ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. afáàná wa bẹ̀rẹ̀ tani mo bá ń kí fafdal ya bihamdi rabbi abda'ul munira thumma salatu wassalamu sira. بحمد ربي أبدأ المنيرة ثم الصلاة والسلام السيرة ثم الصلاة والسلام السيرة. lẹ́yìn tí a fà fẹ́ bẹ̀rẹ̀ fún wa bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim. وهذا أدب من الأدب الذي جرى عليه أهل العلم. ẹ̀kọ́ kan nínú ẹ̀kọ́ tí àwọn onímọ̀ wa tí wọ́n máa ń lọ lórí ẹ̀. gbogbo ọjọ́ tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ tírà àbá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mímọ́ wọ́n máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim. gbogbo àwa mùsùlùmí náà gbọ́dọ̀ wá mú ẹ̀kọ́ yìí tí àwọn onímọ̀ náà mú látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. àwa náà gbọ́dọ̀ wá mú látọ̀dọ̀ àwọn onímọ̀ pé gbogbo táwa náà bá fẹ́ ṣe nínú ìgbésí ayé wa ó yẹ ká máa bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim. àwọn àhàdíìsì kan bẹ lóòótọ́ ẹnu kọ àwọn àhàdíìsì náà níbi ìlàlàáfíà wọn. àmọ́ àwọn àlùfáà máa ń pè wá lákèésí pé bẹ́ẹ̀ ló bá tiẹ̀ kùn wọ́n tá a bá ní ká wo nǹkan tí wọ́n kó sínú ọ̀rọ̀ bismillahir rahmanir rahim ó tó bẹ́ẹ̀ ó ṣe kí ni jama ó jù bẹ́ẹ̀ lọ. wọ́n ní gbogbo nǹkan tá a bá fẹ́ bẹ̀rẹ̀ láyé tá a bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah nǹkan náà yìí sábà ní àtibọ̀tán dáadáa òní ní kí ni jama òní ní àtibọ̀tán dáadáa lóbi ẹsẹ̀ tá a bá wò nínú súnà nàbì sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a bá wá rí àlìgbà nàbì máa ń sábà bẹ̀rẹ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala pẹ̀lú Allah subhanahu wa ta'ala. abẹ́ súnmọ́ àwọn ìyàwó wa abẹ́rẹ̀ pẹ̀lú kí ni bismillah bismillah allahumma jannibna shaitan wa jannibi shaitana mimma. àbáyé gbogbo àwọn kí n dábàá gbogbo ẹ̀ abẹ́ bẹ̀rẹ̀ oúnjẹ kí lẹ́nu káàkọ́ máa sọ bismillah. nínú súnà nabi sallallahu alaihi wasallam tó yẹ kó rìn látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam nígbà tá nabi bá bẹ́ mú mi ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah. wà mí náà súnà onígbà tá nabi tí wọ́n bá fẹ́ mú mi anabi máa ń mú mi pẹ̀lú ìgbé omi sẹ́nu bíi gẹ̀ẹ́bẹ̀ta. yẹni pé tó bá gbé alákọ̀ọ́kọ́ ẹ máa wòran ká ní kọ́ọ̀pù ní àmú mi wà bá kó lè yé dáadáa. níta fẹ́ mú mi lélẹ̀ Ànábì sallallahu alaihi wasallam fẹ́ mú mi tó bá ti gbé omi báyìí tó wọ́n bẹ̀rẹ̀ yóò ṣe bismillah yóò wá bomi sẹ́nu yóò gbé kúrò lẹ́nu padà tẹ́wọ́ igbó mi yẹn kúrò lẹ́nu padà yóò wá ṣe alhamdulillah. ẹ̀mí ẹ̀ta ló fẹ́ mú o tó wá fẹ́ gbé sẹ́nu ní ẹlẹ́kẹ̀ẹ́jì ìjẹ́ àtúntò ẹlẹ́kẹ̀ẹ́jì àtúntò wá ṣe another bismillah kò ní sọ pé ṣe bí mo ti bismillah ilẹ̀ kan yóò tún wá ṣe bismillah níbi tí ẹlẹ́ẹ̀kejì yóò tún mú gẹ̀ẹ́kan tó fẹ́ mú yóò tún gbómi kú lẹ́nu tó bá tún mi gẹ̀ẹ́kan yẹn tán anabi sallallahu alaihi wasallam yóò tún sọ pé alhamdulillah ó tún wá fẹ́ mú gẹ̀ẹ́ ẹlẹ́ẹ̀kẹta yóò tún wá gbé aṣọ yìí pé bismillah á tún mú omi tó bá tún mú tán gẹ̀ẹ́kan náà ni ó á tún dá omi yẹn padà á tún wá ṣe alhamdulillah. tó bá jẹ́ pé bismillah yẹn ò ní nǹkan tó ní ṣe ni ẹyọ ọ̀kan tó ti wí lálákọ̀ọ́kọ́ yẹn ó yẹ kó ti tó fún mẹ́tẹ̀ẹ̀ta. àmọ́ yẹn náà ń kọ́ wa pé á jẹ́ pé gbóná yìí máa ṣe bismillah níbi gbogbo àwọn mọ̀wákìfù wa tá a bá wà yìí níbi gbogbo ń tá a bá fẹ́ ṣe tó bá ti ń jẹ́ àlámọ̀rí tó nítumọ̀
ìyá fi ń ra àlùbáríkà fún gbogbo àwọn nǹkan tí a bá fẹ́ ṣe. wà mimma yajidu tanbihu alayhi nínú tó da ká pàkíyèsí lórí ó wá ní pé ọ̀pọ̀lọpọ̀ àǹdákọ̀ lóun ká tó bẹ̀rẹ̀ ìdáná bí mo sábà lò kí kọjá bismillah kì í sábà adi arrahman arrahim ibi tá ti mo sábà rí yẹn jù bí a níbi al-Qur'anul Karim gbogbo àti ó bá ń kí al-Qur'an yóò jẹ́ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim àti àwọn ibi tí Ànábì sallallahu alaihi wasallam tó bá ti jẹ́ ká máa wí àmọ́ tó bá ti ń jọ mọ́ àwọn nǹkan míì a fẹ́ jẹun èyí tó rin ilẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ó ní kó sọ pé bismillah abẹ́ súnmọ́yàwó kí ló tó rin látọ̀dọ̀ rẹ̀ bismillah allahumma jannibna shaitan wa jannibi shaitana ma razaqtana abẹ́ wọnú ilé ẹ̀gbẹ́ bismillah allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ó jẹ́ pé lọ́dọ̀ àwọn fún ní hadith bismillah tó bẹ̀rẹ̀ òkun lẹ́jọ́ mi nínú lọ́dọ̀ tiwọn àmọ́ lọ́dọ̀ àwọn tó gbà pọ́n nílẹ̀ wọn à ní sọ pé bismillahir rahmanir rahim allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith kí náà máa wí bismillah so tá a bá jẹun náà kí láà máa sọ afẹ́ wọṣọ kí láà máa sọ afẹ́ bọ́ aṣọ kí láà máa sọ so gbogbo tá a bá máa ṣe àmọ́ jẹ́ òun ọmọ pẹ̀lú bismillah òun náà làfáà náà wà bìbẹ̀rẹ̀ orí pé bismillahir rahmanir rahim àwọn níbi hamdi rabbi abdahul munira summa salatu wassalamu sira summa salatu wassalamu sira gbogbo ara lájọ mọ́ ẹ̀ka gbọ́nà ní talabatul ilm bí hamdi rabbi abdahul munira summa salatu wassalamu sira summa salatu wassalamu sira abáni bí hamdi rabbi pẹ̀lú dúdúpẹ́ fún Ọlọ́run ọba mi tó dá mi abda al-munira ó ní mo fẹ́ fi bẹ̀rẹ̀ àwọn ẹsẹ̀ lé orí tí mo pè ní al-munira yẹn ni pé tí ó máa ta ìmọ́lẹ̀ fún wa nípa ìgbésí ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a nígbà mo wá dúpẹ́ tán thumma salatu wassalamu sira summa salatu wassalamu sira lẹ́yìn náà àwọn ṣe ìkẹ́ àti ìgẹ̀ àwọn ní àsírọ̀ almunira táwọn dárúkọ yìí yóò máa sọ̀rọ̀ nípa àsírọ̀ ayé àsírọ̀tú annabawiyya wassalatu wassalamu yìí àwọn ní ta ni yóò máa lọ rí bá ala nabiyyin ismuhu muhammadu abuhu abdullahi minhu mufradu abuhu abdullahi minhu mufradu abu abdullahi minhu mufradu afáàní àsàlátù tí mo tọrọ kó máa lọ bá ala nabiyyi kó máa lọ rí bá nàbì kan nabiyyin anábì wo ni ismuhu muhammad anábì tí orúkọ rẹ̀ ń jẹ́ muhammad anábì wo ni ẹ jama òṣèlú anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì wa muhammad òun ní jẹ́ orúkọ yìí wọ́n wá ismun azim wọ́n wá ismun orúkọ kan tó tóbi ni orúkọ kan tó jẹ́ kí ni jama tó tóbi ni ó tóbi débi pé níjọ́ tí àwọn kùfà tí wọ́n jẹ́ àwọn kèfèrí jahiliya níjọ́ tí wọ́n ti ń gbọ́ lẹ́nu àwọn ahlul kitab ibi ànábì gbẹ̀yìn tí ó padà máa wáyé o orúkọ tí ó wà ní Muhammad yóò sì wá láti inú ìran Lárúbáwá ó wá fẹ́ kálukú wá wò pé orúkọ yìí àbíkémi náà máa sọ ọmọ mi bẹ́ẹ̀ àbíkémi náà máa sọ kí ni jama kálukú wá wò pé àwọn náà máa sọ ọmọ àwọn máa sọ ọmọ àwọn ṣùgbọ́n ẹnìkan tí Ọlọ́run ọba ni yóò jẹ orúkọ náà torúkọ náà ó sì rò ó fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ní Ànábì wa Muhammad lórúkọ rẹ̀ àwọn bàbá tó bí ní Abu Abdullahi minhu mufradu abu abdullahi minhu mufradu tó gbà wọn tọ́lá wọn ń jẹ́ orúkọ ẹ̀rọ ọba subhanahu wa ta'ala ó ní orúkọ yìí ò ní jẹ́ tiwọn orúkọ tí wọn hàn máláyé lónìí àbẹ́yìn gbọ́gbẹ́ lómi ibi kọ́bílà nàbí sallallahu alaihi wasallam ó wá jẹ́ muhammadu jẹ́ wá gbajúmọ̀ láà Ànábì wa muhammad sallallahu alaihi wasallam ló jẹ́ muhammad lẹ́yìn ànábì táwọn onímọ̀ kan bá wá ń jẹ́ muhammad àwọn padà wá ń gbajúmọ̀ àmọ́ ṣáájú ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn tó ṣojú kòkòrò pé àwọn gbọdọ̀ já ànábì yẹn tí kálukú lọ rẹ̀ ń sọ ọmọ rẹ̀ ní muhammad ọlọ́wọ́ òpin gbọdọ̀ wọn ẹni tó jẹ́ Ànábì wa muhammad sallallahu alaihi wasallam àwọn ní àwọn bàbá tó wá bí Abu Abdullahi minhu mufradu abu abdullahi minhu mufradu àwọn ní bàbá tó bí ànábì ní Abdullah wọ́n ní ṣùgbọ́n ànábì tó jẹ́ tó bí minhu látọ̀dọ̀ bàbá yìí mufradun ọmọ kan tó bí náà nìyẹn kí ni àgbéjọ mọ́
bàbá nabi sallallahu alayhi wa sallam kò bí mi kò bí akọ mi kò bí lóríkẹ níbi ìjà nabi anabiwa Muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́ni kankan tó bá nabi nínú pé bàbá náà wá máa ń bímọ bàbá nabi náà bímọ mi kọjá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam mìíràn náà níbi láti mọ kíní kan àṣírí wáyà anabi ò lẹ́gbọ̀n ìwáyà anabi ò lábúrò kò lẹ́gbọ̀n kò lẹ́ní kíni ọlọ́sì tó ọlọ́sì kíni jama ó tó torí pé ẹnu mọ́tà nẹ́bí ní sallallahu alaihi wasallam tó jáwọn ọmọ ọlọ́run tó ṣe kíní kan pé gbogbo àwọn ọmọ rẹ̀ á pa lójú rẹ̀ á wà fobìnrin kan lẹ̀ ọlọ́run wá fọ̀rọ̀ tóbìnrin yẹn pòwe fún wa gbogbo táwọn rò pọ́lọ́run ọba ṣe fún ànábì fi dájú ànábì yẹn táàrò bá àdánwò ńlá nìyẹn tọ́lọ́ fẹ́ káwá kẹ́kọ̀ọ́ bí àdánwò yẹn ọlọ́run tó ṣe lè hikma ànábì ò lọ́mọ púpọ̀ tó fi ilẹ̀ kọjá Fatima ẹ wo Fatima ẹ̀yọ̀ kan tó rọra fi ilẹ̀ gbogbo tí Fatima fi survive lẹ́yìn ànábì oṣù mẹ́fà lọ ẹ wo oṣù mẹ́fà ní ipò live lẹ́yìn oṣù mẹ́fà ẹ wo báwọn alábòsí kan ṣe padà dìde tán láwọn fẹ́ mọ ṣègbárata fún àwọn mọ̀lẹ́bí ànábì sallallahu alaihi wasallam tán ni wọ́n ṣàbòsí fún ọmọ ànábì ọmọ kan ló kù yẹn o ọmọ kan làwọn kan gbárata fún yẹn o tọmọ bá wá ń di méjì ńkọ́ kálọ́mọ mẹ́ta ní ńkọ́ káwá lọmọ méjèèjì ló wá ṣẹ́kù lẹ́yìn ànábì ńkọ́ tẹ rí i pé pípa tọ́lọ́wọ́ bá pa gbogbo ọmọ ànábì lójú ayé ànábì àṣekótún lè dìnnà fìtínà bá wà àlùmọ̀ yìí tàwọn ọmọ láwárí tọmọ ẹyọ kan yóò péré lárí àárí tí gbogbo àwọn ọmọ tó kù àmọ́ tó dúpẹ́ fọlọ́wọ́ bá òmò tó ṣànábì lẹni tó lọ́mọ ìyá tí ò lẹ́gbọ̀n tí ò lábúrò tó gbé táwọn ìgbà lọ́rẹ̀ lẹ́gbọ̀n ni ó sì é ṣe kẹ́gbẹ́ rẹ̀ náà gba Islam tẹ́gbọ́n bá gba Islam tán gbogbo ètò àwọn mùsùlùmí tó padà tó lẹ́yìn tẹ́gbọ́n bá dé tó bá ní kíní jẹ́ bẹ́ẹ̀ àbúrò mi ni ní tó bá sì mú lè ṣe lórí ọ̀rọ̀ àbúrò mi bẹ́ẹ̀ nìkan bá dé tó bá lòun làbúrò ànábì sallallahu alaihi wasallam tó bá ní ṣe ẹgbẹ́ mi ni ní tó bá dé òwe ni mo lè decide lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi àmọ́ kọ́rọ̀ ànábì lè mọ́ dàrú lẹ́yìn rẹ̀ ọlọ́run wa máa mọ̀ já gbogbo àwọn nǹkan tó lè bíbí tí náà ọlọ́run wa já kó mọ́ tún wá já tán kó tún mọ́ fọ́rọ̀ sọ́ta lẹ́nu pé ó sì kú àkórun nǹkan kò ṣẹ́kù lẹ́yìn rẹ̀ ó yá Fátímà ìwọ ṣẹ́kù lẹ́yìn rẹ̀ àwọn ọmọ tí wọn náà tó bí ẹ̀yin náà tó ṣẹ́kù ní ẹ̀yìn rẹ̀ àmọ́ ń ta torí ẹ̀ pa àwọn tó kù á wá jẹ́ kí àwọn ayé orí látara tiẹ̀ ẹ wo fìtínà tí ń bẹ nú àlìhùmọ̀ yìí látijọ́ tó ti ń bẹ tó fi dèní nítorí Fatima látijọ́ tí ti ń bẹ tó fi dèní nítorí Al-Hussein ibn Ali fìtínà nìkan àti ìbọn lẹ́wọ̀ àwọn ṣí àwọn ìpò lórí ẹ̀ di òní ẹwà dàkútà bá wà lọ́pọ̀ báyìí kọ́ àṣínú hikma àti àpẹẹrẹfà nàbì sallallahu alaihi wasallam ní bọ́lọ́wọ́ ọba ṣe ń tògbé sí ayé ànábì wọ̀ Abu Abdullahi minhum so Abu Abdullah bàbá tó bí ànábì ní Abdullah mufrad àmọ́ ànábì minhum mufrad ẹyọ kan ṣoṣo tí bàbá òun ni ó bí náà nìyẹn so ànábì ò lẹ́gbọ̀n kò sì ní kí ni jama kọlábùrù wọn ni wájá dúró Shaybatu Abdul Muttalib min nasli Adnana wa asluhu al-Arab min nasli Adnana wa asluhu al-Arab. aywa wájá dúró bàbá tó wá bí bàbá ànábì ṣe Abdullahi lápẹ́ bàbá táwa ni bàbá tó bí Abdullahi bàbá ànábì wọ́n ní bàbá tó bí bàbá Abdullahi tó yẹ bàbá ànábì òun jẹ́ Shayba kí ni mo pè ó àwọn ni Abdul Muttalib yíò ní pé níbẹ̀ yẹn kí ní kan wà láàrin ẹ̀ Shaybatu gangan ló kọ rẹ̀ kí là pé Shayba òun gangan ní orúkọ bàbá ànábì Shayba wọ́n sì pé wọ́n tún dá mọ́sálà lẹ́nu tán àwọn àfọ́ní tarikh àtàwọn oníṣíà wọ́n ní èéṣe tí bàbá ànábì fi ń jẹ́ Shayba torí tí ń jẹ́ Shayba nínú èdè Lárúbáwá irun funfun náà ń pè bẹ́ẹ̀ irun funfun ó náà ń pè ní Shayba falimadha summiya jaddu nàbí sallallahu alaihi wasallam bí Shayba èéṣe tó wá sọ grandpa ànábì ní Shayba ń jọ tẹ́wọ́n kọ́ bí wọ́n níbẹ̀ àwọn kan nínú àwọn onítàn Allahu a'lam Olúwa ló nímọ̀ jùlọ amali Imam Ahmad rahimahullah àtàwọn alifáwọn ní hadith a máa sábà sọ̀rọ̀ kẹ́kẹ́ tọ́rọ̀ bá dọ̀rọ̀ halal alharam shaddadna ay shaddadna fil isnad a máa ń le koko láti kojú bọ̀ isnad dáadáa àmọ́ tọ́rọ̀ bá dọ̀rọ̀ targhib wa tarhib àbọ̀rọ̀ tí ń lọ bí ọ̀rọ̀ magazi tasahalina a máa ń rọ̀ a ní ṣe kíni a ní le koko ní òní jẹ́ ká le koko bí àwọn ọ̀rọ̀ wáyé
ọ̀tún ní àwọn afárá ni èyí ṣe wọ́n ní ìdí ni pé wọ́n ní lọ tí wọ́n bí bàbá Nabi sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n bí lẹ́ni tó ní irun funfun lórí ni pé irun funfun yẹn náà wá lò pé nígbà ó ti gbẹrun fún wa o ẹja afẹ kan máa pè ní Shayba albayanu àdẹ àwọn míì sì ní èyí ṣètò ní yìí o wọ́n sọ àwọn ìdí mi àsìkò nígbà wa àmọ́ alákòlè wajadu Shaybatu Abdul Muttalib من نسل عدنان lana wa aslul arab. من نسل عدنان وأصله العرب. bàbá ní Shayba ló kọ rẹ̀ ǹjẹ́ ìwà máa ń gbọ́ Shayba ẹni pé àkí ń gbọ́ Shayba kí la máa ń gbọ́ agbọ́ Muhammad ibn Abdullah ibn kini ibn Abdul Muttalib kìí ṣe Abdul Muttalib ló kọ rẹ̀ o kìí ṣe kini jama kìí ṣe Abdul Muttalib ló kọ rẹ̀ Abdul Muttalib dà gẹ́gẹ́ bí àdàpè àbí ìnagijẹ bí lákọ̀b tó padà wá di tó gbajúmọ̀ tó wá bo orúkọ ìpìlẹ̀ mọ́lẹ̀ orúkọ ìpìlẹ̀ gangan oníkíni jama Shayba ọ̀rọ̀ yìí náà dàbí ọ̀rọ̀ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wa anhu sahabati ajma'in ṣe àgbé tán bá bí wá pé kí ló kọ Abubakar kí ló pọ̀lọpọ̀ àmọ́ sábà wí ala Abubakar náà but Abubakar gangan kọ́ ló kọ rẹ̀ òun kan ní tó fi gbajúmọ̀ ó kọ rẹ̀ gangan ní Abdullah oníkíni máa dá Abdullah ó jẹ́ pé àwọn àlùfáà onítàn wọ́n tún fi yíò náà lọ́wájú pé ọ̀tọ̀ ní tán kọ́kọ́ sọ Abubakar ẹláwọ̀n kan ní Abudu Shamsi ni ògbà tó yálà nábì wa ní mẹ́jẹ Abudu Shamsi mọ́ jẹ́ Abdullah wa Abdullah yìí náà tún padà wá gbajúmọ̀ kí ló padà wá gbajúmọ̀ Abubakar albayan wa dẹ́ Abubakar ló padà wá gbé náà ní Abdul Muttalib kọ́ ló kọ́ rẹ̀ ó kọ́ gángan ní Shayba bọ́ Abdul Muttalib yẹn àdàpè ní oná sì nítàn oná ní kíni jama ó nítàn torí pé Al-Muttalib ibẹ̀ kìí ṣe ó kọ́ Allah subhanahu wa ta'ala débi tá a wàá sọ pé wọ́n fi ń pè ní abudu Allahu tí ń jẹ́ Al-Muttalib náà kò sahih ẹlẹ́ẹ̀kejì kásìmọ́ gbọ́yé síga àwọn lárúbáwá bá ti máa ń jẹ́ nìyẹn ṣùgbọ́n àwọn kan jẹ́ Abdul Kaaba àwọn kan sì ń jẹ́ Abdul Shams tí bóyá rú ẹ̀ náà ni Abdul Muttalib náà kìí ṣe pé wọ́n ń bọ òrìṣà kan tí ń jẹ́ Al-Muttalib náà nǹkan ẹni tó ń jẹ́ Al-Muttalib yìí ọ̀nkù ló jẹ́ fún Shayba ọ̀nkù ló jẹ́ fún kí ni jama Shayba bí bóun ló kù ní mọ́gàjì wọn nulẹ̀ ìyá tó wá bí Shayba tó jẹ́ jádù bàbá Ànábì ìyá yìí ọmọ Mẹ́kà ló fẹ́ gbóyún lọ mọ̀dí Yathrib ló ń jẹ́ jọ́nà kó tó di Mádínà lónìí àwọn abí síbẹ̀ ìgbà tó wá bí ó ti wá ń dàgbà lọ bí ọmọ ọdún 8 ìkànnì àwọn ará Mẹ́kà ló wá ṣeré ló wá ní ìrìn àjò kan lọ Yathrib ó wá gba Yathrib kọjá ló wá ra ọmọ ẹwẹ́ ẹ̀mẹ́ kan tó ń ṣeré ń ta lálẹ́ ó wá rọmọ kan tó jù rẹ̀ ṣe dára láàrin wọn ìwọ ọmọ eléyìí ti wá yàtọ̀ báyìí ta ni wọ́ ìgbà tí ó bá mọ júwèé rẹ̀ ló bá ń lẹ rẹ̀ mọ́ àwọn ìran ìdílé Ànábì sallallahu alaihi wasallam Mẹ́kà níwọ náà ọmọ ẹ̀ta ní ọ́ báyìí àwọn ẹbí rẹ̀ sì gúnlẹ̀ òun ló wá dé Mẹ́kà ló wá sọ fún Al-Muttalib ibi mo rọ́ ọmọ ẹbí yín o ọmọ bọ̀dá rẹ̀ báyìí mo rí o bàbá rẹ̀ ti kú lóòótọ́ àmọ́ èmi rí Yathrib ló wà ọmọ náà sì ṣe dáadáa irú ọmọ nǹkan ló yẹ kó wà ń ta o ṣe àgbà àwọn àṣà kan náà bẹ́ńlẹ̀ Yorùbá yìí tí ó yẹ pé ọmọ tí wọ́n bá bí fún wọn bóyá ìyàwó yẹn ti wá lọ àbí ìyàwó yẹn ló kọ́kọ́ àbọ́kọ́ ló kọ́ wá gbọ́mọ lọ tọ́mọ yẹn bá ti dàgbà débì kan ṣe pé nù ṣe Yorùbá ni pé wọ́n wá bi tí ọmọ yẹn bá ń gbé wọ́n lọ rèé gba ọmọ wa ní ilé ẹbí rẹ̀ padà wọ́n ní bẹ́ẹ̀ ni Al-Muttalib lẹ́nu yẹn wá jíṣẹ́ fún pé lè gba ọmọ ẹbí rẹ o èmi rí bí báyìí láàyè báyìí ọrí bẹ́ẹ̀ kẹ́ ọ níbẹ̀ ni ó ní kódà bí mo dúró yìí mi ì ní wọlé mi ì ní mú nǹkan kan mi mọ̀ ọ̀nà Yathrib ti ya yíò ló wá gbé nǹkan kódà gba nǹkan gbé ìwọ náà máa gun ló bá bẹ̀rẹ̀ àkómi pè wọ́n nígbà tí ó fi dé Yathrib alẹ́ ló fi débẹ̀ níjọ́ tó débẹ̀ ó sì dé báyìí ibi ọjọ́ ìwé fún ló bá lọ bẹ̀ ó bá bá ọmọ náà lò bóun náà ṣe rí ọmọ yìí ní ojú ọmọ mọ̀lẹ́bí wa ìran wa ní máa ń rẹwà báyìí ìran wa ní máa ń dá lójú báyìí ṣé wọ́n ní lágbájá ibẹ̀ wọ́n lọ́wọ́ lágbájá èmi àbúrò bàbá rẹ̀ rí ìní iná lọ́mọ lọ àwọn tó wá jẹ́ àwọn àbúrò fún ìyá yẹn àtẹ̀gbọ́n fún ìyá wọn wà ń bẹ̀ àwọn náà wá ní
mọ̀jẹ̀ ya rẹ̀ ó dé o tí ya rẹ̀ bá ilé dé kò ní gbà kí ọgbẹ́ lọ àwọn kan nínú onítàn wọ́n pàtàkì yìí báyìí àwọn kan nínú onítàn ní wọ́n pè ya rẹ̀ náà jòkó àwọn tó lọ ọmọ ti dé jẹ́ kí wọ́n máa gbé ọmọ lọ àwọn á gbé ọmọ náà ta lọmọ ọjọ́ ìjọ náà ta lọmọ náà ìjọ náà Ṣẹ́ìbà àwọn á gbé Ṣẹ́ìbà fún Al-Muttalib wọ́n gbé Ṣẹ́ìbà fún Al-Muttalib mo fẹ́ mú bí ó ṣe di Abdul Muttalib wá onímọ̀ lọ ìgbà wọn gbé Ṣẹ́ìbà fún Al-Muttalib ó bá gbé sórí ìgàgùn ó di ya ń bọ́ lọ́dà ó di Mẹ́kà nígbà tí ó padà dé Mẹ́kà padà ó débẹ̀ lọ́wọ́ àsìkò tá a wà yìí bí ọwọ́ ìyálẹ̀ta lọ́wọ́ aláàárọ̀ ọ̀sán ń bọ̀ díẹ̀díẹ̀ tilẹ̀ mọ́ ó wá jẹ́ ọjọ́ ọjà àwọn èèyàn ń nájà lọ́wọ́ ákàndínlá Al-Muttalib kan yọ ni bá ṣe rí kí ó tó yọ ìtàn wá sọ nǹkan méjì ìtàn kan ní bíbọ̀ tí wọ́n ń bọ̀ lọ́nà Ṣẹ́ìbà gbogbo kurukuru ti bojú ẹ̀ ó ti wá dúdú kò wá jọ lárúbáwá pupa mọ́ ó ti wá dàbí èèyàn dúdú bó ṣe dé báyìí wọ́n láwọn ará náà dákàn níbi Al-Muttalib níbo lọ ti rí ẹrú torí pé ẹrú làwọn gbà pé mọ́ dúdú àwọn abìkẹ́ níbo lọ ti rí ẹrú tẹ́lẹ̀ àwọn ìgbà tí ó tún wá pọ̀ lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ àwọn èèwọ̀ nìyí tó dúdú yìí Abdul Muttalib mọ́ ní ẹrú Al-Muttalib albayanu wa dẹ́ ẹrú ẹni tá ń pè ní Al-Muttalib òun ni tẹ́lẹ̀ wá dé ẹrú wọn ní bá ti pè ní Abdul Muttalib bí gbogbo inú ọjà ṣe sọ di Abdul Muttalib inú wọn ò délé padà orúkọ Ṣẹ́ìbà tí ń jẹ́ lóko bá jẹ́ Ṣẹ́ìbà mọ́ ló bá di Abdul Muttalib látijọ́ náà bí Ṣẹ́ìbà ṣe pẹ́ máa dọ́gbọ́n parẹ́ nínú orúkọ ẹ̀ nìyẹn ló wá ku Abdul Muttalib albayanu wa dẹ́ sọ̀rọ̀ náà yé báyìí jọba àwọn míì sì ní wọ́n nígbà tí wọ́n dénjọ́ náà pé Al-Muttalib fún rẹ̀ kò fẹ́ jẹ́ kán mọ bó ti jẹ́ pé kán máa fọ òun ṣe ẹ̀yẹ pé sọ́mọ ẹ̀ràn ọmọ ẹbí náà ló wá dúdú báyìí nígbà tí ò tí ì wẹ̀ tí ò tí ì paradà kó o mọ̀ sáré pé lọ́mọ ẹbí òun ló wá ní pé innama huwa abdi ẹrú mi ni wọ́n nítorí ẹ̀ ni wọ́n ṣe ń pè ní Abdul Muttalib fa'ala kulli hal ó kọ rẹ̀ gángan ní Ṣẹ́ìbà àmọ́ ìdí kan ló bí tán fi ń pè ní Abdul Muttalib wajaduhu Ṣẹ́ìbatu Abdul Muttalib min nasli adnana wa asluhul arab min nasli adnana wa asluhul arab min nasli adnana àwọn aníṣẹ́ rí àti gbogbo ìran wọn ìpìlẹ̀ wọn náà ni wọ́n fi ń jẹ́ àrọ́mọdọ́mọ Adnan àwọn oníṣíà ẹnu wọn kò nìkan mi ẹnu wọn kò lórí pé gbogbo mọ̀lẹ́bí ànábì tá a máa ń kanú tán dípò ní ọmọlágbájá tá a bá ti kà dórí Adnan wọ́n ní ẹnu kò pé gbogbo ìran ànábì náà ní sallallahu alaihi wasallam bàbá rẹ̀ kankan ọ̀rọ̀ rẹ̀ òrújú ẹlẹ́gẹ̀ẹ́jì wá ní pé wa asluhul arab ìpìlẹ̀ rẹ̀ lárúbáwá ni nínú tó wá tà mọ́ yáza nípa nẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam irú sílsílà rẹ̀ irú sílsílà àwọn bàbá pé bàbá báyìí ló bí láàárín àwọn lárúbáwá àwọn bàbá tó ṣe pé lásìkò tó ní kálukú wọn ń sẹ̀mí kò sẹ́ni ó lè gbéra ojú wọn àwọn àgbààgbàlú òun ni wọ́n máa ń jẹ́ ó túmọ̀ sí pé inú ìran tó tóbi tó lóko tí ò ṣeé sọ pé àwọn ìwo ló bí ọ olùdàdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lànàbí jáde wajaduhu Ṣẹ́ìbatu Abdul Muttalib min nasli adnana wa asluhul arab min nasli adnana wa asluhul arab wa ummuhu bintul Wahbin Amina ajdaduhu bayna Qurayshin kaina ajdaduhu bayna Qurayshin kaina wa ummuhu wọ́n ní ìyá tó bí ànábì Muhammad sallallahu alaihi wasallam bintul Wahbin ọmọ ló jẹ́ fún ẹnìkan tá ń pè ní Wahab ó kọ ìyá ànábì gẹ́gẹ́ wá ní Amina ó ní kí ní àgbéjọ mọ́ lọ fi ń pè ní Aminatu bintu Wahbin wa ummuhu bintun Wahbin Amina ajdaduhu bayna Qurayshin kaina ajdaduhu bayna Qurayshin kaina. so gbogbo àwọn bàbá ńlá bàbá
tabanka grandpa forefather òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam wọ́n ní bayna Qurayshin kaina wọ́n jáde kúrò nínú qabilatu Quraysh wọ́n jáde kúrò nínú kíni o qabilatu Quraysh wa qabilatu Quraysh ìran Quraysh yìí sì rèé òun náà ni ìran tó tóbi jù nínú àwọn ará Lárúbáwá ìjọ náà lọ so ìdílé tá Ànábì ti jáde irú ìdílé wo ni jama ìdílé tó ga ni o mawliduhu fil baladil الأمين عما قدوم الفيل للتبين عما قدوم الفيل للتبين mawliduhu wọ́n dásìkò tá bí Ànábì sọ àbí àyè ibi tá bí Ànábì wa Muhammad sí ìlú tá bí Ànábì sí fil baladil amin ìlú ìfọ̀kànbalẹ̀ ni Mẹ́kà tí ń jẹ́ ìlú ìfọ̀kànbalẹ̀ kí Islam tó dé ni o Mẹ́kà ó ti ń jẹ́ ìlú ìfọ̀kànbalẹ̀ kíkí ni ó tó dé kí Islam tó dé hatta fil jahiliya ní jahiliya yẹn náà ni gbogbo ọjọ́ tí àwọn èèyàn bá ń ṣàbòsí fúnra wọn káàkiri àwọn Lárúbáwá níjọ́kíjọ́ tí wọ́n bá ti wọ Mẹ́kà báyìí wọ́n ti wà ní al-baladul haram gbogbo tó ń jẹ́ ìran àbòsí wọ́n máa ń sọ di èèwọ̀ fún ara wọn èèwọ̀ náà máa ń sọ di fún ara wọn ṣe é sì mọ́ tí wọ́n ń bọ̀wọ̀ ní Mẹ́kà al-Ka'batul musharrafa al-Ka'batu ọ̀wọ̀ tí Káàbà nìyẹn wọ́n fún gbà náà gbogbo wọn náà táwọn ò bá máa sí àwọn ò gbọdọ̀ bá dé Káàbà ọ̀wọ̀ yẹn Mẹ́kà sì ní dòní o Mẹ́kà ó yìí ṣe kí ni jama kódà àwa tá a kì í ṣe Lárúbáwá tá a bá lọ bẹ̀ ọ̀wọ̀ yẹn ìwọ́gún ò fẹ́ mọ̀ fún Mẹ́kà ọ̀wọ̀ yẹn ìwọ́gún fẹ́ mọ̀ kí ni jama ó fẹ́ fún Mẹ́kà torí pé ààyè ọ̀wọ̀ ni Ọlọ́run bá sì ṣe ní ọ̀wọ̀ lóòótọ́ bí sàmọ́nì ṣe ń wá sẹ́yìn yìí ó ní tí ń jẹ́ aburú ṣe ń lágbára sí lórí ilẹ̀ aburú ti sàmọ́nì yìí ti lágbára ju títí dáná lọ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ sì wà nílùú Mẹ́kà so láwọn ìgbà yẹn náà àwọn èèyàn máa ń nífọ̀kànbalẹ̀ síra wọn tí lágbájọ́ ọba ṣe mi láburú aláburú lẹ̀ mọ́ sí àbí tá a bá ti ń bẹ ní Mẹ́kà oníṣàbúrú fún mi ẹ wá wo lónìí láìpẹ́ yìí mo ṣe dé láti hajj náà ni ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ in fact mo ṣe recording fídíò ìṣẹ̀lẹ̀ náà jọ náà àárọ̀ ni mo kú ònà haram mo wá rí kíní o ó sì mo sábà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé kankan sí mi bí ó yẹ kí yóò ṣe recording kan pa kíní mo wá ṣe recording ní 3 minutes láníyàn pé tó bá di bí ọwọ́ ọ̀rọ̀ lẹ́ àbálẹ̀ bá ti gbogbo kájà tó yẹ kí n ṣe tán ìmọ̀ post yẹn yóò máa dọwọ́ ọ̀rọ̀ lẹ́ máa lẹ́yìn òun làwa kúrò ìjáde láyé ọmọ ìyá wa Fadilatu Sheikh Luqman ibn Saleh Al-Alma'i alayhi rahmatullah in fact bóyá bí n ti ń sọ̀rọ̀ jòkó yìí ni mo tiẹ̀ tó rántí pé mo rìkọ́dù fídíò kan èyí sì bẹ̀rẹ̀ lórí fóònù méjì kí á ní fídíò yẹn wà about ṣe rá àwọn shopping mall kan bẹ níwájú haram tán ti máa ń tajà ẹ bá ti wọ bẹ̀rẹ̀ máa ń ta àwọn nǹkan ńláńlá náà ń ta bẹ́ẹ̀ nǹkan tó wọ́n ṣùgbọ́n ṣe rí táwọn yìí ń bá bẹ́ẹ̀ ti ṣọ́ọ̀bù èèyàn pàtẹ ọjà ní tọ́jà pọ̀ ó lè máa ta fóònù ó lè máa ta ago ó lè máa ta nǹkan ńláńlá àwọn ẹlòmíín ní ṣọ́ọ̀bù tán nílẹ̀kùn báwọn kan ń bẹ àwọn ń yá extension nìkan lónìí wọ́n máa ń pàtẹ síwájú báyìí ẹni wọ́n tó bá pàtẹ kálásìkò òun ló tó wọ́n kàn dá ṣọ́ọ̀bù báyìí wọ́n sì gbé bí kinní kan tí wọ́n kọ síbẹ̀ pé tọ́ àti ti ṣọ́ọ̀bù báyìí náà o àfẹ́ lọ rí kírun nígbà bá kírun tán kọ padà wá wọ́n kọ sí dákàdákà ó gbélé báyìí ó láwọn ti ṣọ́ọ̀bù lẹ́kùn kọ́nà bìtì o wọ́n kàn dá nǹkan bò ó tẹ́lẹ̀ ká wá dásìkò òun nìkan ni àdìgbì ìṣẹ́jú mẹ́wàá náà ni yóò fi kírun tó bá tún wá di lálẹ́ gbà míì tí àsìkò tí ilẹ̀ máa ń dá àwọn àsìkò kan bẹ táwọn àsìkò tí hajj ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ àbáṣẹ̀ bẹ̀rẹ̀ hajj àbáṣẹ̀ bẹ̀rẹ̀ hajj gbogbo àwọn ṣọ́ọ̀bù yẹn 24/7 náà máa ń tajà bọ̀ táwọn èèyàn bá ti lọ lé tán àwọn tó wá máa ń pẹ́ dáadáa ní òmò tí ì wí táwọn èèyàn bá ti lọ lé tán lẹ́yìn bí ọ̀sẹ̀ mẹ́ta tí hajj ṣe parí tá a bá ti wọnú Muharram tílẹ̀ ti ń dá yẹn àwọn ọlọ́jà náà yìí wà ń bẹ̀ mọ́júmọ́mọ́ tó máa bẹ́ láwọn palẹ̀ mọ́ ó wà dá ṣọ́ọ̀bù ọjà ó wà sọ pé lọ́wọ́ báyìí o àti ti ṣọ́ọ̀bù báyìí náà o bàbá ti fún tú ṣọ́ọ̀bù nìkan tó padà wá kọ́ wá ra ọjà èmi wá débẹ̀ wá ṣe fídíò rẹ̀ bí ẹ̀yin jẹ́mọ́ ẹ̀ máa wo tí ì rí o
gbogbo àwọn oríṣiríṣi kan báyìí tọ́mọ́ láwọn máa ń gbùrú yìí sáàlì dẹ́rù eléyìí wò lẹ Yorùbá gbogbo lẹ Yorùbá tẹ máa pariwo ọmọ Yorùbá kan níyùn ibo lẹ ti tó bẹ́ẹ̀ kọ́ ọmọ Yorùbá kan lórí ẹ̀wù ọmọ Yorùbá ẹ jẹgbà rẹ rún ni èyàn ti ṣọ́ọ̀bù gan ó tún kó irin sí ń gba sí ni wọlé nígbà táwọn èèyàn ní ṣọ́ọ̀bù nísìnyí ọmọ àtàbà tí èèyàn bá rẹ́ ti ṣọ́ọ̀bù yóò ṣe bọ́gláàrì sẹ́nu ọ̀nà bọ́gláàrì sójú wíńdò wọ́n ti wá tún ṣe bọ́gláàrì sára sílì tọ́ àwọn olè náà ti wá gbọ́n nísìnyí wọ́n àwa gbọ́jú ọ̀nà mọ́ gbọ́n ti rí bọ́gláàrì wọ́n gbójú wíńdò mọ́ àti rí bọ́gláàrì wọ́n gbá sílì mọ́ àti rí ẹni gbọ́dọ̀ ń ṣe ó sì fọ́ ògiri èyí búlọ̀kù lẹ tó bẹ́ẹ̀ tí wọ́n bá fọ́ búlọ̀kù báyìí gbì yóò sì yọ òun síbẹ̀ wọ́n gba inú búlọ̀kì wọlé wọ́n kó gbogbo ọjà wọ́n sì jáde padà pẹ̀lú ọ̀rùn pẹ̀lú ọ̀nà nù ìfọ̀kànbalẹ̀ Honda ṣáà ní gbogbo ayé lónìí the whole world ní gbogbo ayé lónìí kò sí ibi tí irú ìfọ̀kànbalẹ̀ ti ń bẹ ní Mẹ́kà kò sí ibi tó wà gbogbo ayé la wí o gbogbo ayé irú ìfọ̀kànbalẹ̀ tí èèyàn máa ń feel tó bá ti wà nínú ìlú Mẹ́kà kò sí ìlú náà tó nírú ẹ̀ mọ́ Ọlọ́run ọba ló mọ̀ sí irú ìlú yẹn bẹ́ẹ̀ ìkànnì ẹ̀mí àwọn abáwá kan níbi àti wọ́n jọ ń sọ̀rọ̀ United States of America làwọn ń gbé US náà ń gbé àwọn sọ fún mi àwọn jọ ń sọ̀rọ̀ Mẹ́kà generally kankan àwọn ni inú tó máa ń yà wọ́n lẹ́nu ní Mẹ́kà yẹn ni pé bí wọ́n ti máa ń pàtẹ gold yẹn gold ẹ̀ mọ̀ rí gold báyìí wọ́n pàtẹ rẹ̀ báyìí tí wọ́n tún wá tẹ iná sí wọ́n lé wọ́ọ̀bẹ̀ wọ́n máa di gold wọ́n máa yẹ̀wò báyìí wọ́n máa wo wọ́n máa gbé wọ́n máa júlẹ̀ kò sẹ́yìn kan tí ó mú ọ àwọn tí ń ta ọkàn wọn sì balẹ̀ àwọn Lárúbáwá náà ní tí ó wé kí ní sódì báyìí yóò kàn máa wù báyìí ní ìmí ò ti jẹ obì ogun ẹ̀yìn ò ti pọ́n ìmí ò kàn wà ń bẹ̀ náà ní ẹ̀tì àwọn mìsíkì náà ilé yìí tẹ̀lé tí èèyàn mẹ́fà bá ilé àtàkì wọn wọ́n borí wọn wọ́n pàtẹ góòlù kan wọ́n ní ní Amẹ́ríkà àwọn kì í ta góòlù báyìí l'Amẹ́ríkà o mo ní kí ló dé wọ́n á pàtẹ báyẹn wọ́n gbọ́dọ̀ pàtẹ ẹ̀ bẹ́ẹ̀ mo ní but Amẹ́ríkà ní security wo ìlú kan bẹ tí wọ́n ti ń pààyàn tó lu àwọn kò sí fọ̀kànbalẹ̀ ọ̀gọ̀rọ̀ ẹ ti ń gbá Amẹ́ríkà wọn àbá wọ́n máa lọ tìbẹ̀rù ni torí pé tó bá lọ títí ẹ̀ kàn lè yọ ìbọn bí ìlú sì yàn ọkọ̀ ó pa ọ́ náà nù wọ́n bá ní kí lọ ṣe ó lè jẹ́ nǹkan tí ò wúlò kan a wà ní àjẹ ọdún yìí náà ni ẹ̀rọ náà bá kan wá ń sọ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ l'Amẹ́ríkà wọ́n lẹ́nìkan wá pẹ̀lú girlfriend náà ní kò sóyè jẹ́ rẹ̀ kí sí ìyàwó rẹ̀ o girlfriend ìdí burúkú náà lọ́jọ́ ń ṣe o ó sì wà pẹ̀lú girlfriend yẹn ọkùnrin míì sì yìí ń bọ̀ ó wá rí ọmọbìnrin yẹn ó wá ń wò ó níwò pé ọmọ ló dáa tó báyìí ṣe pé kò jùmọ̀ náà rọ̀ wọ́n pátá ẹ̀kọ́ bí pé kí ló wò lára ẹ̀ ó sì lè lọ ayé ẹ̀kọ́ ni ó sì yọ̀bọ̀n ó sì pa wọ́n ní kí ló ṣe wọ́n ní wáyé tó ṣe ń wo girlfriend òun ṣe fóun lòun ní girlfriend òun wáyé jáde mọ́ kò fọwọ́ kan o kò kíìsì ẹ o kò lọ́mọ o kò jágbàmọ́ lọ́wọ́ kó fọkọ̀ gbé o ó sì yé mọ́ gbogbo orú ìwà dúpẹ́ fọ́lọ́wọ́ bá o kò lè ṣẹlẹ̀ lù Mẹ́kà kò lè ṣẹlẹ̀ níbo jama mauliduhu fil baladil amini amakudu milfili litabini amakudu milfili litabini. so wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam síbi tá a pè ní albaladu alamin ní ọdún tí wọ́n sì bí Ànábì ní ọdún táwọn ẹ̀kan fẹ́ wá kó erin tí wọ́n fẹ́ kó já ìlú Mẹ́kà البيان واضح في يوم الاثنين ربيع الأول في ثاني عشر حسابا عولي في ثاني عشر حسابا عولي أيوة في يوم الاثنين ولọ́jọ́ tí wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam ọjọ́ wo ló bọ́ sí يوم الاثنين ó bọ́ sí ọjọ́ Monday ó bọ́ sí ọjọ́ tá a bí Ànábì sáyé ọjọ́ Monday وهذا ثبت عنه إليه أن نترى النبي صلى الله عليه وسلم تراتي بيع النبي لي ربي النبي صلى الله عليه وسلم yọ́ mọ́ sábà gbàwẹ̀ ìjọ Monday kí ló dé Ànábì wá ka àwọn rízìn ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi máa ń gbà Ànábì lọ́jọ́ Monday jẹ́wé ọjọ́ ńlá ní lọ́dọ̀ tí mi ọjọ́ Monday lọ́jọ́ tí wọ́n bí mi ọjọ́ Monday lọ́jọ́ tí wọ́n gbé mi dìde ọjọ́ Monday lọ́jọ́ tí wọ́n kọ́ sọ Al-Qur'ani kalẹ̀ fún mi ó jẹ́ kí ọjọ́ Monday yẹn jẹ́ ọjọ́ ẹ̀sà lọ́dọ̀ Ànábì ìjà tí wọ́n mọ̀ pé nígbà tá Ànábì ó tún máa jáde láyé náà ọwọ́ ọ̀rọ̀lẹ́ ló bọ́ sí ìjọ náà àmọ́ ìrọ̀lẹ́ ọjọ́ wo ló jẹ́ ìrọ̀lẹ́ ọjọ́ Monday albayanu wa dẹ́
fi yawmil ithnayni rabi'al awwal ọdún tó wá fọ́ọ̀lù sí ní oṣù tó fọ́ọ̀lù sí ó ní oṣù rabi'ul awwal wa hadha mahallu khilaf ipò oṣù yìí ni ẹnu àwọn onímọ̀ kò lè lórí ẹnu àwọn onímọ̀ kò jẹ́ kí lápé jẹ́ wọn kò lè lórí àwọn mí ní kí èsì ní rabi'ul awwal but ọ̀pọ̀lọpọ̀ àwọn onítàn àwọn ni wọ́n fi rinlẹ̀ pé in tó jọ ní pọ́jọ́ tí wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam oṣù tó sì bọ́ sí òun náà ní oṣù Rabi'ul Awwal ìgbà wọn ya parí lórí ìbẹ̀rẹ̀ tán ọjọ́ wo tún wà ní nínú oṣù náà as in date ṣe pé alẹ́ ló kò gbọdọ̀ Monday ní ayébẹ̀bọ̀ ṣùgbọ́n oṣù wo ẹnu òkú ó dá ọjọ́ wo nínú oṣù tá a tún wá lò ní Rabi'ul Awwal ẹnu òtún wá kò àwọn míì ní ọjọ́ kejìlá ló fọ́ọ̀lù sí tí gbogbo wa náà máa ń sábà sọ yẹn wọ́n dáwọ́ nínú àwọn fún hadith كالعلامة المحدث المجدد الشيخ محمد ناصر الدين الألباني عليه رحمة الله àwọn ní tó fẹ́ jọ pẹ̀lú àwọn riwayati táwọn kó jọ ó dàbí pọ́jọ́ kejìlá kọ́ wọ́n ló ń jọ bíi pé al-yawmul 'ashir min shahri Rabi'ul Awwal pé bíi pé ọjọ́ kẹwàá nínú oṣù Rabi'ul Awwal ó yọ sí pé àwọn sì gbà pé nínú oṣù Rabi'ul Awwal àmọ́ àwọn ò gbà pé ọjọ́ wo ni ọjọ́ kejìlá àwọn mìíràn wọn fà gbà pé oṣù Rabi'ul Awwal ni àmọ́ ọjọ́ wo ni ọjọ́ kejìlá àmì náà fà nínú ara ọjọ́ tó bọ́ sí oṣù tó bọ́ sí gẹ́gẹ́ nínú oṣù Ramadan nínú oṣù ala kulli hal ọjọ́ bí ànábì ọjọ́ tó jẹ́ orinlẹ̀ látọ̀dọ̀ ànábì fún ara sallallahu alaihi wasallam àmọ́ oṣù wo ní ẹnu kò lè lórí déètì wo ní ẹnu kò lè lórí ọdún wo ní ẹnu kò lè lórí ẹnu kò lórí pé amal fi ṣé wàá rí ṣe sí lárúbáwá nìyẹn táwọn bá fẹ́ máa ka ọdún ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ nínú ọdún òun náà máa ń kà òun náà fi máa ń sábà máàkì nǹkan pé jásíkè ní ọdún yẹn òun ni àwọn Abrahatul Habasha òun ni wọ́n wá páwọn fẹ́ wá wó Káàbà yẹn wọ́n tájọ ọdún náà gbogbo òṣèlú ọdún náà ẹnu gbọ́ tó ṣẹlẹ̀ ní amalfi albayanu àdẹ bá ti máa ń tájọ ọdún nìyẹn ẹgbẹ́ wọn lásìkò tí wáyé náà nísìn kábà ní ní ọdún tí kòrónà ṣẹlẹ̀ yẹn ẹgbẹ́ lásìkò kòrónà ayé ẹ̀kọ́jọ́ wọn ẹgbẹ́ ní lásìkò lockdown so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwa náà fi ń de ìtànmọ́lẹ̀ bẹ́ẹ̀ wá nígbà yẹn àwọn oníkan ka 1990 kìnnìkan 2000 kìnnìkan àwọn èka ọdún gbà yẹn báyìí bí wọ́n ṣe máa ń ka ní ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ nínú ọdún ló jẹ́ ká bí ka ìṣẹ̀lẹ̀ bíbí Ànábì sallallahu alaihi wasallam nàbí níbi yawmil ithnayni Rabi'ul Awwal fi thani ashri hisaban awwili fi thani ashri hisaban awwili. so wọ́n ní fi thani ashrihi ní ọjọ́ kejìlá rẹ̀ nínú ìṣirò òní wọ́n ní awwili orí eléyìí kí wọ́n gbára lé eléyìí sì ni kí wọ́n dúró ní tẹ̀tẹ̀ eléyìí sì ni kí wọ́n dúró yalla ba'da dars بعد الدرس البيان واضح مسترضعا أتم مع حليما 4 الأعوام في غنيمة 4 الأعوام في غنيمة مسترضعا قال النبي صلى الله عليه وسلم أوافى النبي ليو أتم مع حليما wọ́n fún lọ́mú ìfún lọ́mú tó ṣe pé níbi tó ti padà mọ́ mú tẹ́yẹ́ olọ́rọ́ta ní jama Halima lọ́rọ́ta ní jama Halima ọ̀dọ̀ Halima yìí nígbà pé òṣèlú sallallahu alaihi wasallam ó ní ó ti mú ọmú ṣẹwárí ìmú wà nábì kìí ṣàtọ̀dọ̀ Halima yìí ló ti bẹ̀rẹ̀ kìí ṣàtọ̀dọ̀ Halima yìí ó ní ó ti bẹ̀rẹ̀ Halima yìí lápẹ̀ ní Halimatu bintu Abi Dhu'ayb Halimatu bintu Abi Dhu'ayb Ayb Hamza yẹn àkọsọ̀lì wà Halimatu bintu Abi Dhu'ayb as-Sa'diyya a ń pè ní Sa'diyya torí kó wá láti inú àwọn Banu Sa'ad nínú ọ̀rọ̀ Banu Sa'ad ó ní Halima ti wá ẹ wá rí Halimatu bintu Abi Dhu'ayb as-Sa'diyya ó lẹ́ni tó fà nábì lọ́mú parí amákọ̀bùlà ha síwájú kó tó kan Halima àti ráwọn tí wọ́n ti síwájú rẹ̀ àti ráwọn tí wọ́n ṣe kiri jama tí wọ́n síwájú rẹ̀ àwọn ni wọ́n síwájú rẹ̀ à ń pè nìkan ní Thuwayba kí lápẹ́ o Thuwayba bí sáà Thuwayba yẹn ó jẹ́ maulatu Abi Lahab ẹni tí Abu Lahabi
tí ó tú okùn ìjẹ́ ẹrú kúrò lọ́rùn rẹ̀ ó ní Thuwayba báyìí tàbí ń pè ní mawlatu Abi Lahab ẹgbẹ́ gbàgbé o Abu Lahab tọ́lọ́wọ́ bá ṣẹ́bi nínú Al-Qur'ani yẹn náà ni o tabbati yada Abi Lahab àwọn àrùn kí ló kan Abu Lahab kí ló kan ẹrú Abu Lahab níbi ànábì bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ ó nídìí ìdí ni pé Abu Lahab nínú ìran Kùrẹ́ṣì lòun náà mọ̀lẹ́bí ànábì ni sallallahu alaihi wasallam so tán bá sì ti bímọ kan nú ẹbí gbogbo ẹbí lòun náà mọ ní kí lèmi náà fi contribute nínú contribution tó ń wá ṣe ní pé ìyàwó Abdullahi ti bímọ bẹ́ẹ̀ ló ti bímọ ó yá Thuwayba lọ rèé fún un ní ọmú ó ti ẹ̀ sí pé àsìkò tó ń fi fún lọ́mú kò tó títí Halima albayanu wa dẹ́ tó bí ẹ́ sí pé àwọn tó fún ànábì lọ́mú nìyẹn ààrẹ wá rí ìtọ́jú ànábì sallallahu alaihi wasallam Halima tó padà tọ́jú ànábì wọ́n ní ìran ìpìlẹ̀ ìdílé tí wọ́n àti Taif náà ti mọ̀ àti bó Taif àwọn Taif yẹn dàbí ìgbèríko ni bíbà tí yẹn lọ tọ́ mọ́ ní òkè bí ti wà yìí láwọn àsìkò yẹn ìran Kùrẹ́ṣì ìgboro Mẹ́kà làwọn ń gbé Mẹ́kà wá dàbí sítì ńgbà náà tó ṣe pé ọmọ tá a bá tọ́ ní Mẹ́kà bí ọmọ sítì náà máa ń rí ìran wọn ìran olówó ni wọ́n ọba ni wọ́n oríṣiríṣi àwọn èèyàn ló máa wá kí wọn oríṣiríṣi ọ̀làjú lọ́mọ ó sì kọ́ so irú ọmọ tó bá rí bẹ́ẹ̀ yóò làjú dáadáa ṣùgbọ́n àwọn nǹkan ìpìlẹ̀ èdè ìpìlẹ̀ ó lè má gbọ́ ẹ wo àwa náà tán bí ṣe kò ní ṣe pé àwọn Yorùbá ìpìlẹ̀ àgbọ̀ ayé ẹ̀kọ́ jọ̀mọ́ ọ̀làjú Èkó ó ti dà papọ̀ mọ́ Yorùbá mọ́ wa lọ́wọ́ mo dẹ̀ mi dẹ̀ sọ fún àwọn ìta àmọ́ ń sọ nìyẹn kí ló wá ń ṣe náà káwọn ṣe náà ní gbogbo ìgbà Èkó láti sọ láti mọ̀ ń kọ́rú ẹ̀ gbèmí náà fẹ́ di pé ó dà pé ọ̀rọ̀ wà sísí fẹ́ wọnú alámọ̀rí ọ̀rọ̀ mi ẹ̀ mọ́tẹ́mi náà wá ṣe wọ́n wá kan nínú àwọn àfá lókè àwọn àfá lọrin kan náà mọ̀ṣáyé kò wá ń bẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ máa gbọ́ wà sí wọn dáadáa wá sí wọn mo wá gbọ́ tí mo fi kọ́ bí yẹn ti máa ń sọ lọ́jọ́ wá gé Yorùbá lókè bí wá wọnú ọ̀rọ̀ tèmi náà ẹlòmíì máa ń ṣe bí mo gbé lókè èmi náà gbé lókè nígbà tí tó mọ̀ lu wa kí tó dé lọ pé máa ti ẹ̀gbà lọ ní kọjá ṣé yìí mo ti má nìkan gbà náà kí tó bẹ̀rẹ̀ sí ní gbà lọ ní kọjá níbi tí ń gbélé dé ṣùnkẹ́ ẹ̀ láwá rí pé àwọn ìran Lárúbáwá pàtàkì lọ ìran Kùrẹ́ṣì ọmọ tí wọ́n bá fẹ́ bí lásìkò jẹ́ kó jọ ọmọ ìpìlẹ̀ wọ́n yẹn tọ́ nínú ìgboro Mẹ́kà ẹgbẹ́ àwọn èèyàn tí ó bá wa tọ̀ náà fi wá gbé ànábì ìfalágbàtọ́ ìkan lọ rèé tọ́ wá láti gbèríko ló fi jẹ́ sí pé Lárúbáwá tá ànábì sallallahu alaihi wasallam máa ń sọ irú Lárúbáwá oníjàmá Lárúbáwá jìlẹ̀ Lárúbáwá pìlẹ̀ ní ànábì ṣe padà fi wá di afsahu man nataqa bid-dad afsahu man nataqa bid-dad ìgbé yóò sọ èdè Lárúbáwá lẹ́nu ẹni gbọ́ Lárúbáwá ànábì kò sí sallallahu alaihi wasallam ànábì gbọ́ Lárúbáwá táwọn ọmọ Lárúbáwá gan mọ̀ pé ó gbọ́ Lárúbáwá jà wọn lọ so lára ìta sọ pé àwọn mọ̀lẹ́bí fi lọ́lẹ̀ tó dáa tó dẹ̀ nílapa tó dáa náà lára ànábì sallallahu alaihi wasallam onílé yìí náà àwọn òbí náà kákẹ́kọ̀ọ́ mẹ́rin o a máa ń fi ìpìlẹ̀ tọ́mọ o àwọn tí wọ́n ń tọ́ ànábì ìjọ náà wọn mọ̀rú ọmọ táwọn bí wọ́n lọ fi sí gbèríko bó jẹ́ pé ìsọ Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala òun náà ni ẹ̀wọ̀n kọ́ adékébà ànábì tí wá tó yẹ kánábì wa lọ rẹ̀ kù síbi èdè nǹkan ṣe wá àbí nǹkan ṣe wá nǹkan ṣe wá tó bá kù síbi èdè míì àgbọ̀ kò gbé èdè fàrísíyà kò gbé èdè kíní kan ìyún kò kàn àmọ́ káfíwá ní kò tún wá gbọ́ ìdè àwọn bàbá rẹ̀ àlébù ni gbogbo àwọn táwọn ògbó Yorùbá dáadáa ní ìsìnkí ní fún àjẹmọ́ àlébù ní fún àgbọ̀ àgbọ̀ Yorùbá dáadáa àlébù ní kéṣà ká àpọ́lé kéṣe nǹkan fáàrí ẹjọ́ ara àwọn èèyàn lónìí ọmọ tó wá dé ọmọ lọ léèwé ìbú náà sọ sí látàárọ̀ dálẹ́ ọmọ tó délé náà kí lẹ́ tún sọ ẹ̀ sọ sí èbó yìí náà ni ìṣiṣẹ́ a máa ń ṣèmi ni pé ìyá tóun náà kò gbé ìbò dáadáa o èbó gidi tó ti kọ́ ọmọ ní skul tó ti pé nǹkan sẹ́rọ lẹ́nu dáadáa ìwọ tún délé ọ̀ sì tún bọ ìbò ọmọ náà mọ jẹ́ ìwọ máa sọ Yorùbá sí i ìwọ máa wulẹ̀ tó sọ ìwọ máa tún bá táwọn tíṣà ti ṣe ń skul máa tún bàjẹ́ fún wọn dákun
má bàṣẹ jẹ́. ẹlẹ́ẹ̀kejì jẹ́ kí kíní yẹn tún lè jẹ́ pọ́ mọ́ ẹ̀rí ó tún gbọ́ èdè ìpìlẹ̀ ṣe rí fáàrí gangan àti iyì gangan òun nìkan ní èbó ṣẹlẹ̀ kọ́ mọ́ wá lè kó lè tàbí ọbíọ́ ẹ máa sọ ìwò kó sì máa sọ tiẹ̀ kátó ní Yorùbá lókùtà bẹ́ẹ̀ sọ ọkọ máa tún lè yíwùn padà kó tún máa sọ Yorùbá pẹ̀lú confidence kó sọ conveniently kó má nira sọ abẹ́ ìgbọ́jọ̀ mọ́ kátó Lárúbáwá náà tún dé ó tún kó alẹ́ kéwù gidi náà ó tún gbọ́ Lárúbáwá ọmọ tá a rí tọ́ nìyẹn kìí ṣe ọmọ tá a rí tọ́ lọ́wọ́ tó gbọ́ kàn á gbé ìbò gbọ́ dójú àmì ẹ bá ti wá sọ Yorùbá kálukú wá sọ nìkan fàárì kò gbọ́ Yorùbá dáadáa kí ni jẹ́ kò gbọ́ Yorùbá dáadáa Allahul musta'an àwọn ẹgbẹ́ ìpèrè àwọn aláṣìṣe ìyìn tó yẹ ká lọ rè mójútó rè èdè yín parun mọ́ yín lọ́wọ́ wá bó lẹ́ ti yé èdè yín padà bó lè èdè Yorùbá ọgbọ́n yóò ṣe sọ fúnra yín pé ẹ máa sọ fúnra yín nù ilé wá bẹ́ẹ̀ ti ṣe yìí o wá yanjú yìí o èyí tẹ́ wá ń gbájúmọ́ káàkiri ni pé ẹ fẹ́ yẹ àṣà ìmọ̀ bọ̀dìṣà padà nílẹ̀ Yorùbá ìyín o ìlógo wa bùnú ìlógo ṣe kí ni jọba bí ìdínilá bí ìdínilá bí ìdínilá gbogbo àwọn òrìṣà tó ti parẹ́ nílẹ̀ Yorùbá kò ní gbérí mọ́ pẹ̀lú gbọ́dọ̀ ṣàmìjọba gbogbo òrìṣà tó ti parí nílẹ̀ Yorùbá kò tún gbérí mọ́ o ìjọ ṣẹ́kù nílẹ̀ Yorùbá yìí náà ní Islam wa da'watu ila tawhid wa sunnah ìjọ padà mọ́ kù náà nìyẹn mustardan atamma ma'a halima arba'atal a'wami fi ghanima arba'atal a'wami fi ghanima. nínú ẹ̀ tá a gbọ́dọ̀ gbàgbé láàrin nínú àwọn tó tó Ànábì wa Muhammad sallallahu alaihi tá a gbọ́dọ̀ gbàgbé wọ́n ń pè nìkan náà ní Ummu Ayman kí la kó jẹ́ máa Ummu Ayman Ummu Ayman yìí níjọ́ tí wọ́n wá jagun amul fil táwọn ará Habasha wá jagun níjọ́ náà ló tẹ̀lé wọn wá jagun wá wọ́n ti wá kó wọn lẹ́rú ẹrú yẹn wọ́n wá pín wọn kan bàbá Ànábì sallallahu alaihi wasallam ẹrú tó wá pín yìí ìgbà Ànábì di pọ́n bí Ànábì tán nínú ẹni tó wá tó Ànábì onítàníwà Ummu Ayman Ummu Ayman kẹ máa wòran o ǹjẹ́ ẹ mọ̀ pé Ummu Ayman yìí Ànábì sallallahu alaihi wasallam ló padà tún wá wọ́kọ̀ fún Ummu Ayman ẹnìkan tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ìyá tó tó Ànábì ìdágbé ní Ummu Ayman ni ta nígbà tá Ànábì ìdágbàtà òun Ànábì ló tún wá padà wọ́kọ̀ fún yìí ǹjẹ́ a mọ̀ pọ́kọ̀ tá Ànábì tún wá wá fún òun tó wá ní Zaid ibn Haritha táwọn èèyàn tún máa ń pè lọ́mọ Ànábì kọ́lọ́run tó ṣe léèwọ̀ pé ọmọ tẹ́ ẹ̀ bá fa bẹ yí bí ẹ bá ń pè ní ọmọ mọ́ nítorí sí pé àṣẹ Zaidu tó fẹ́ Ummu Ayman ipò oní ọmọ wà sí Ummu Ayman nígbà náà bí ọmọ ọmọ ẹ ṣeun bí ọmọ ọmọ gbogbo ẹ̀yin jẹ́ mọ́lẹ́ ẹ̀lẹ́fẹ́ àgbàlagbà Ànábì dídì sọ ni Ànábì táyé náà tí ó fẹ́ Ummu Ayman mo sì ń ṣe ládùúgbò lóògọ́rọ̀ yóò wà ní Jánnà Zaid ibn Haritha ṣe èmi ò fẹ́ ẹni tó yẹ pé ọmọ náà mọ̀ ń fẹ́ pèsè Ànábì ẹni tá Ànábì tún gbà pé ìyá tó tọ̀hún ni ó sì fẹ́ ta ni ó fẹ́ ó sì padà bímọ náà fi wá bí Usamatu ibn Zaid albayanu wa dẹ ìtàgbésí ayé Ànábì ẹ̀kọ́ pọ̀ mẹ́ alibarika dẹ̀ wọnú ìgbésí ayé wọn alibarika ọ̀sẹ̀ kí ni jama ó wọnú ìgbésí ayé wọn so àwọn nǹkan kan bẹ tá a gbọdọ̀ máa múlẹ̀ kọ́ nínú ìtàgbésí ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam so gba àwọn tó tó Ànábì rè so mustardan atamama halima so gba Ànábì ó wà mú ẹni tó padà fún mú complete lọ́dọ̀ rẹ̀ ní Halima àmọ́ arba'atal a'wami fi ghanima arba'atal a'wami fi ghanima. orígbé ọdún mẹ́rin ni Halima bí fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam tọ́ àmọ́ ní ọdún mẹ́rin yẹn fi ghanima inú ọlá ni Halima wà o tó bá náwó sí nǹkan báyìí ń já sí rere ni tó bá tajà ń ta ni ẹni nǹkan oríire nǹkan láńlá kan tó bá lòun fẹ́ mọ́ ṣe báyìí gbogbo ẹ̀ ń já sí oríire ni wa ummuhu aqiba sittin matat wa jadduhu ba'da zamanin wafat wajadduhu ba'da zamanin wafat. wa ummuhu ó ní ìyá Ànábì sallallahu alaihi wasallam aqiba sittin lẹ́yìn ìgbà tá Ànábì ó mọ̀ kọ́ ọdún mẹ́fà matat ìyá Ànábì jáde láyé kí lórúkọ ìyá wa náà
ìyá náà Aminatu bintu Wahabin wajadduhu ba'da thamanin wafat wajadduhu ba'da thamanin wafat. wajadduhu bàbá Nabi sallallahu alaihi wasallam ba'da thamanin nígbà tí ó padà di ẹ̀yìn ọdún 8 kí ló ṣẹlẹ̀ wafat àwọn náà padà tó jáde láyé tani bàbá tá wí jàmá bàbá Shayba yẹn ni Shayba tó Abdul Muttalib wọ́n á sì máa pé Shayba yẹn láwọn orúkọ kan ọmọ nínú sábàlẹ̀ sáwọn orúkọ kan a lè pè ní Shayba tó lè Majd a lè pè ní Shayba tó lè Hamd àwọn bí àwọn Lárúbáwá ti máa ń pè ní ọ̀dọ́ náà pẹ̀lú àwọn kan tí ń ṣe ní thumma Abu Talib ammuhu kafal ọdí ṣùwàbá وزار بصرى الشام معه وارتحل. ثم أبو طالب عمه كفل وزار بصرى الشام معه وارتحل. ثم عمه lẹ́yìn náà ọ̀nkú ànábì sallallahu alaihi wasallam ìyẹn ni ẹni tí wọ́n jọ bí òun àti bàbá rẹ̀ papọ̀ tí ṣe Abdullah tí jádù wọn tó jọ bí wọn papọ̀ jádù wọn tí ń jẹ́ Shayba tó bí Abdullah tó tún wá bí Abu Talib ní Abu Talib wá gbà àwọn àlùfáà àwa ní àtọ̀dọ̀ bàbá náà ni ọ̀rọ̀ ti wá ibi ìwọ ló padà gba ọmọ yìí ló ṣe kí ni jama ìwọ ló gbà tọ́ وزار بصرى الشام معه وارتحل. Naam, Ànábì sallallahu alaihi wasallam wazara busra Sham. Ànábì àti Abu Talib yìí nínú ìrìn àjò tí wọ́n rìn nínú ayé wọ́n padà jọ ṣe ìrìn àjò lọ ìlú tí ń jẹ́ Asham. Àdúgbò ibi tán wá lọ́bẹ̀ ní jẹ́ Busra. Al-bayanu wádẹ́. Wọ́n ilé ìlọ́wọ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé Ànábì sallallahu alaihi wasallam nígbà tí Ànábì ń bẹ ní ọ̀dọ́ nínú ilé ìwáyé. Àwọn lọ pẹ̀lú wọn kù tí ń jẹ́ Abu Talib. So àwọn méjèèjì ni wọ́n jọ ṣe ìrìn àjò náà. Kí ni àjò yìí dáyé lórí? Wọ́n ṣe bísínẹ́sì lọ́nà. Kí la ni wọ́n ṣe lọ? Wọ́n ṣe bísínẹ́sì lọ́nà. Al-bayanu wádẹ́. Níwà ìláwọn ẹgbà yẹn, àwọn Lárúbáwá ìrìn àjò méjì náà máa ń sábà ṣe. Fi waqtu sayf lásìkò tó bá jẹ́ àsìkò sọ́mà níbi tá máa ń sábà ṣe ìrìn àjò lọ náà ní Ṣáàmù yìí. But fi waqtu ṣìtá wọ́n máa tún ní rìhìlà ṣìtá lọ́tọ̀ ní àsìkò ọyẹ́ níbi tá máa ń sábà lọ ní Al-Yaman. Níbi tá máa ń lọ ní gbọ́dọ̀mọ́ Al-Yaman. Ṣùgbọ́n òṣìṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àgbọ́nùtàn pa Nábì lọ Yaman. Àgbọ́nùtàn ipa Nábì lọ Yaman. Àmọ́ èyí tá a gbọ́ ni pé òṣìṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n tẹ̀lé Abu Talib lọ síbo lọ sí Sham. Àwọn ìwáyà tó gbé títí Yaman wá ó fẹ́ jìnnà sí kó lálàáfíà díẹ̀. min ba'dihi muttajiran fi mali khadijatin fazawjuhu fit tali. lẹ́yìn náà Ànábì tún ní àjò míì lọ sí Sham. ìyẹn ni min ba'dihi lẹ́yìn tí yẹn Ànábì tún lọ mí lẹ́yìn ìgbà tí Abu Talib náà jáde láyé tán muttajiran ó tún ṣe òwò fi mali ó ṣe owó ẹnìkan lọ owó ta ni Khadijatin fazawjuhu fit tali. Ànábì tún ṣèrè àdúrẹ́lẹ̀ kejì lọ sí Ṣáà. Àwọn àlùfáà àwọn mú kìíní kan jáde wọ́n ní ìran Kùrẹ́ṣì ìlú méjì náà máa ń lọ rihlatu sayfi wọn òun náà máa ń lọ sí Ṣáà, rihlatu shita òun náà máa ń lọ sí Yaman. Èéṣe tó ṣe pé ti Ṣáàmù l'Ànábì wa lọ lẹ́ẹ̀kíní òun ló tún lọ ní ẹ̀kejì limaza Ṣáàm wọ́n níbẹ̀ wọ́n ní connection Ànábì pẹ̀lú Ṣáàmù ó pọ̀. Àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn Ànábì Ọlọ́run Ṣáàmù ni wọ́n ti wá torí ọ̀pọ̀lọpọ̀ àǹbíyá ò ní Israel àwọn arábó ni wọ́n Ṣáàmù ni wọ́n. So ìmọ́lẹ̀ nùbúwà ó wà nínú ìlú tá à ń pè ní Ṣáàmù. Àkọ́kọ́ nìyẹn. Wọ́n lẹ́lẹ̀kejì Ṣáàmù yìí ó náà ní ìlú bàbá ńlá bàbá wa Ànábì wa Ibrahim alayhi salatu wassalam. So ọmọ nìyẹn sì ré tó bá ti gbọ́ pé ìran bàbá ńlá bàbá àwọn ti lòlú kan rí ẹ̀mí máa ń fẹ́ so mọ́bẹ̀ lékè mi náà ti débẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ó ní pé Ṣáàmù yẹn ó níbi tí àwọn èèyàn máa ń dájú kọ́ kírun fún Ọlọ́run ọba náà qabla al-Islam. Àwọn Ahlul Kitab ibẹ̀ náà máa ń dájú kọ́
ìbàdí bẹ̀rẹ̀ Islam náà ibẹ̀ náà là mọ́ dájúkọ kọ́nà tó padà wá ṣe Káàbà tó yẹ ká mọ́ dájúkọ fún wa albayanu adẹ́. So ó fa kánábì sallallahu alaihi wasallam ìrìn àjò anábì lọ sí Sham ló fi ń wá ní ìpele àti ní ìpele. Báwọn ìpele ìrìn àjò anábì sallallahu alaihi wasallam lọ sí Sham yẹn ní tẹ́lẹ̀ kejì ìrìn àjò ìfẹ́ ṣòwò pẹ̀lú dání jama Khadija ló kúrò anábì sallallahu alaihi wasallam nígbà ẹnìkan mọ̀ ń bẹ wọ́n ń pè ní Muhammad amadu lamana wọ́n sì ní èké jàmbẹ́yìn Khadija bint Khuwailid olówó sí ni ó wá lọ́mọkùnrin kan tí máa ń sábà bá ṣiṣẹ́ wọ́n ń pè ọmọkùnrin náà ní Maysara kí la péjọ mọ́ Maysara òṣìṣẹ́ Khadija ni. Anabi sallallahu alaihi wasallam ìró anabi wá dọ́dọ̀ Khadija anabi ń bẹ lọ́mọ bíi 25 years lọ́dún náà wọ́n á ní ọ̀dà ẹ pé Muhammad wa mo fẹ́ jẹ́ kájọ dòwò pọ̀ èmi ní owó lọ́wọ́ èyí gbowó fún ọba yìí ìwà àtọmọ mi ẹjọ lọ ṣáà ẹ lọ ṣe business ẹ pa owó wálé padà àwọn àlọ Maysara wa ń ké sáà nàbì lójú ọ̀nà ìtàyẹ gún àmọ́ torí àsìkò wa gbogbo tí ń ṣẹlẹ̀ tí wọ́n rí ń jẹ́ nǹkan ìmọ̀ Ànábì sallallahu alaihi wasallam gbà tí wọ́n di láti ní àjò wọn mọ́ kankan ó dọ́dọ̀ Khadija business rẹ̀ báyìí tẹ́lẹ̀ rẹ̀ profit tó wà lẹ́rẹ̀ ìgbà rẹ̀ wọ́n dẹ̀ share profit. Ànábì lọ tán ní Maysara wọn ròyìn ẹni yìí èèyàn ni o báyìí ni o ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Khadija ti wá wò pé lóòótọ́ mo ti lọ́kọ rí yìí lọ́kọ mọ́ níṣẹ́ mo lè fẹ́ ẹ̀. Nínú tàn àwọn kan ní Khadija sì ń bẹ lọ́mọ 40 years nígbà náà Ànábì sì ń bẹ láwọn ọmọdé mẹ́lá pé 25 how many years tó wà láàrin wọn 8 difference ẹ̀ lọ bí 15 years. Báwọn nínú àwọn onítàn ní nǹkan tó bá wọn ní gbogbo age difference yẹn kò ju bí ọdún mẹ́ta àbí mẹ́rin lọ pé Khadija wà ní range bí 27 28 lọ́dún náà pé kò tí ì tó 40 tí gbogbo wa máa ń sọ ẹ̀ àmọ́ láàrin àwọn onítàn ẹnu wọn kò báyìí. Wàhálà kulli hal àti 27 ni o àti 40 ni o ojú Ànábì lọ sallallahu alaihi wasallam ó tún lówó ju Ànábì lọ. Ẹ̀yin ìyá wa lóbìnrin lónìí tẹ́ ẹ mọ̀ láwọn ọkọ yóò ṣe dáadáa ẹ kẹ́kọ̀ọ́ lára Khadija ẹ kẹ́kọ̀ọ́ lára tani jama Khadija lówó ju Ànábì lọ nítorí ó lọ́jọ́ orí ju Ànábì lọ nítorí orí tó ti bẹ́ẹ̀ ó gbà fàfọ̀pọ̀. Àbẹ̀ láyé báwọn ọkùnrin náà sọ̀rọ̀ o ọkùnrin mi ìmọ̀rú wá sí báyìí mú o tí lówó tó Khadija lẹ́nu mi ò ká èyí wọn náà dàbí Khadija agbọ́ yóò dàbí Khadija àmọ́ ìyìn bọ̀dásá àbú sẹ́yìn náà dàbí Ànábì Muhammad ẹ̀yin ẹ kọ́kọ́ dàbí Ànábì Muhammad ẹ̀rí báwọn ìyàwó yìí ló dàbí Khadija bẹ́ẹ̀ ni wọ́n ìyàwó náà tó bá ní ṣé bá lọ́dún ṣe máa ń tìjà àwọn ìyàwó rẹ̀ rí ìwọ náà kọ́kọ́ dàbí àwọn ìyàwó Ànábì ọwọ́ ní pọkọ tiẹ̀ náà padà dàbí Ànábì sallallahu alaihi wasallam àmọ́ ìwọ gbé wá àwọn ìyàwó Ànábì jù sílẹ̀ ọwọ́ abẹ́ kọ́kọ́ máa wá Ànábì fún ọ kí ni wò bára kò ní balance o àfi kó ní kálukú ó jọ wò ó ṣe fún ara wọn. Khadija ló wá tún fìnánsì ìgbéyàwó òun àti Ànábì sallallahu alaihi wasallam Khadija sì jẹ́ ìyàwó lọ́dọ̀ Ànábì olówó padà wá jáde nínú ọ̀rọ̀ yẹn ẹni mi bá dí mọ̀tẹ́jìrán fi máa lè Khadija tí fásá ojú fi tààlì ìyẹn gẹ́ fi tààlì in tí ó padà tẹ̀lé bísínẹ́sì tí wọ́n ṣe oníkó padà dí kíni jọmọ́ ó padà dìyàwó ni ó sì dìyàwó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì gbọ́rọ̀ sí Ànábì lẹ́nu ó sì tẹ̀kọ̀ fáṣẹ Ànábì wà fi tamami arúbàrí lìnàṣíyàdìhìm lìdìnín hùmílà àwọn àmọ́ mú kìrí kan wá ká tó kó láàrin ẹ̀ wọ́n ní gbogbo ìrìn àjò Ànábì lọ sí Yemen ẹ lọ sí Sham ìrìn àjò mẹ́rin ni ìrìn àjò mélòó ìrìn àjò àkọ́kọ́ yìí tó lọ pẹ̀lú amòhú Abu Talib tán lọ pẹ̀lú òwò ṣíṣe ayébẹ̀kọ́ tán lọ ní ṣòwò ìrìn àjò kejì òní tó ní pẹ̀lú Maysara tán ṣe business pẹ̀lú owó tání owó Khadija ìrìn àjò ẹ̀kẹta lọ sí Sham onígbà tá Ànábì fẹ́ ṣe al-Mi'raj tó fẹ́ lọ sánmọ̀ ó kọ́kọ́ ṣe al-Isra lọ sí al-Masjidu al-Aqsa al-Masjidu al-Aqsa ọjọ́ náà bọ́lọ́ fọ́ọ̀lù sí Sham ìrìn àjò ẹlẹ́ẹ̀kẹrin lọ sí Sham onígbà tí wọ́n lọ rèé ja ogun Ghazwatu
Tabuk bẹ́ẹ̀ gazwatu Tabuk yẹn wọ́n ní ò tí ìgbọ́nu Ṣáàmù tá àmọ́ wọ́n kà kún ara Ṣáàmù albayanu wà dẹ́ wàbí tamami arba'i أرسلا للناس يهديهم لدين حملا للناس يهديهم لدين حملا wàbí tamami arba'in ìbádá Ànábì ó mọ̀ pé ọmọ 40 years orísìlá àwọn ará Ànábì iṣẹ́ lè náàsì lọ́rẹ̀ mọ́ jíṣẹ́ fún àwọn èèyàn káfàtàn gbogbo ẹ̀ lápapọ̀ yàdìhìm lídìí ní humila pé kó máa tọ́ wọn sọ́nà lọ́jú bí ojú ọ̀nà ẹ̀sìn ẹ̀sìn wo humila ayé kò lífà ẹ̀sìn tá a làbọ̀ Ànábì lọ́rùn pé kó lọ́rẹ̀ spread kí ni ẹ̀sìn náà Islam yad'u ila at-tawhid jawfa makkati يدعو إلى التوحيد جوف مكة 13 سنين تمت 13 سنين تمت kíkọ́ fi àlè bára wọn ló fi padà wá ní makati wa illa nítorí ẹkọ́ jáde kí ni o makata yad'u ila التوحيد Ànábì wá ń pè àwọn èèyàn gbà tí ran ó wá ń pèpè lọ síbi oneness of Allah lọ síbi iṣẹ́ Allah subhanahu wa ta'ala ní ẹyọ kan ṣoṣo ní gbogbo ló ti ń pèpè yìí jawfa Makkati inú Mẹ́kà ní ti ń pèpè yìí gbà náà gbogbo àsìkò ìbò ló ti ń pèpè inú Mẹ́kà àmọ́ ó pèpè yìí inú Mẹ́kà 13 سنين تمت 13 سنين تمت ó pèpè yìí fún how many years 13 years 13 years yẹn ó fi ń pèpè sí la ilaha illallah la ma'buda bihaqqin illallah pé àwọn èèyàn ò gbọ́dọ̀ ní nǹkan míì tí wọ́n jọ́sìn fún mọ́ ní tòdodo àfi Allah subhanahu wa ta'ala iṣẹ́ tà Ànábì ṣe yẹn fún 13 years ìwọ àfáà tó bá lọ fẹ́ ṣe dáwà lónìí nínú dáwà tiẹ̀ ìwọ wá yọ ìmọ̀ tako ẹbọ ṣíṣe ọyọ́kùnrin dáwà tiẹ̀ ìwọ yọ ìmọ̀ pèpè lọ síbi tawhid níbi ká nígbàgbọ́ sí Allah nìkan ká dúró tọ́lọ́run tẹ́yẹ́yẹ́ ìwọ yọ kò ní dáwà jẹ ọwọ́ jẹ́ kí dáwà rí ó mọ lórí kọkàn máa sọ̀rọ̀ tọkọ-tìyàwó máa sọ̀rọ̀ ìwọ ọmọlúàbí máa sọ̀rọ̀ ìwọ tá a máa fi ń bẹ́bí lò àwa nígbọ́kọ̀ sọ̀rọ̀ àṣírkù wa ṣirkiyat nígbọ́kọ̀ sọ̀rọ̀ wàlìbìdàiyat ní máa gbọ́kọ̀ sọ yẹn lẹ́nu rẹ̀ àwọn tọkàn máa ṣe àwọn nǹkan tí àwọn ọ̀rọ̀ tí ò ní dá wàhálà alẹ́ o àwọn ọ̀rọ̀ tí ò ní dá wàhálà alẹ́ o òdodo ọ̀rọ̀ máa ń dá wàhálà alẹ́ náà ni òdodo kí ni wọ́n sì jẹ́ máa initially kò yẹ kó dá wàhálà alẹ́ ká ní gbogbo wa fẹ́ jẹ́ ẹni tó fẹ́ òótọ́ àmọ́ la pé irọ́ làwọn èèyàn fẹ́ tó dodo ọ̀rọ̀ bá tí wá ń dé gbogbo àwọn tí wọ́n bá gbé irọ́ dání kí ni wọ́n sì pẹ̀lú òdodo wọ́n máa ń gbógun tó dodo ni so ìdí nìyẹn wọ́n dá ayé àmọ́ bẹ̀rù ogun tí wọ́n gbé tiẹ̀ má bẹ̀rù wàhálà tí ó ṣẹlẹ̀ nítorí pé ọ̀sọ̀ òdodo ìwọ sọ wallahi ọba tó ń kó àwọn tàná yọ ńgbà tí wọ́n ń sòdodo yóò ṣe kí ni jàmáà yóò kọ́ wọn náà yọ má bẹ̀rù pé wọ́n bu ọ wọ́n bẹ̀rù pé wọ́n ṣe pẹ̀lú ọ wọ́n bẹ̀rù pé wọ́n sọ lóko tí kò dáa nínú ìran ìjà àfà àti ìpèpè sójú ọ̀nà lọ oníkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ kọjá o ọmọ bá nábì ló kọjá o sallallahu alaihi wasallam àmọ́ tó ti bẹ́ẹ̀ jó tó rọ̀ lára nábì ó túnú kankan anábì dúró náà ni ṣé wọ́n àlùfáà onídàáwà dákun má bẹ̀rù pé wọ́n bu ọ sódodo qulil haqqa walau kana murran wa qulil haqqa walau ala nafsi má bẹ̀rù àwọn tó bá yẹ kọ́ takò wọn lórí irọ́ takò wọn máa wọ bá ṣe ga tó o bí àwọn kan tó ń gbọ́ àwọn sàábé ńlẹ̀ Yorùbá wa yìí má bẹ̀rù wọn àfà náà bá ṣe láwọn ní kàrámọ̀ jàlálà àwọn pa ọ́ àwọn yàn ọ́ àwọn yàn ọ́ bọ́ àwọn ò ṣe gbá má bẹ̀rù wọn o wàláì kò sí nǹkan kan tán lè ṣe kò sí kí ni jàmáà kò sí nǹkan kan tán wọ́n kàn ń janu lásán kò sí nǹkan kan wọ́n tó bá tún wá rò pé àwọn lè ṣe nǹkan wọ́n tún wá rí nǹkan ṣe nínú tí wọ́n tún wá fi wọn fi gún wọn mú ni pé ipò tí a ṣe ẹ̀yìn kọ́lẹ̀ sí o ta ló ṣe jọmọ́ Allah subhanahu wa ta'ala ẹ̀yin ò yàtọ̀ sọ́rẹ́ tọ́lọ́n kọ̀ fẹ́ bá mi wí ọlọ́run kan lò yín lákàn tí fi bá mi wí ní ẹ̀yin kọ́lá lágbára tá lágbára jọmọ́ Allah subhanahu wa ta'ala ó tiẹ̀ wá tó wọ́n ń gbé ẹ̀kan lọ́mọ burúkú wọ́n ń gbé ẹ̀kan lọ́mọ òfò wọ́n yẹ kí yìí mọ ẹgbẹ́ dẹ́rù bọ́ wọ́n ti wá ń pè mí lọ́mọ òfò báyìí sí ìwà ní ju olólẹ̀ mọ́ jùlẹ̀ ẹ̀ní pa mí gbà tí mo rí fídíò kan láàárọ̀ yìí tí kan lọ àwọn àfa gbalẹ̀ Yorùbá Fadilatu Sheikh Adam Abdullahi Ilori rahimahullah wọ́n á gbọ́ tí bàbá wa ń sọ̀rọ̀ mi fídíò ẹ̀ní wá pa mí mo ní àfi bí ìgbà tó yẹ pé mi ní sọ̀rọ̀ àbá ní ẹ wá ń pè mí láti 1940 ẹ wá ń pè mí lọ́mọ burúkú ẹ wá ń pè mí lọ́mọ tí ò dá ẹ wá ń pè mí lọ́mọ burúkú ṣé wọn ò tí ì tó má jọ ọmọ burúkú mọ́ náà ni
ìjọ ní tó wá ní jẹ́ ọmọ burúkú ọ̀hún mọ́ pé láti 1940 tọ́ba wá lè pe Sheikh Adam lọ́mọ bú tó ti bí ogun àti ń pè wọ́n bá àti níwọ̀n yìí a jẹ́ pé àwa náà gbọ́dọ̀ bẹ̀rù mọ́ tọ́ba ń pè wá ní ẹ mọ́ ṣépè tẹ́ bá ṣe lọ ẹ mọ́ bí èkú tẹ́ bá bú lọ àmì èyíkéyìí tó bá pèrè lágbàlagbà kan nílẹ̀ Yorùbá yìí tó bá ti taná wò dé àwọn àgbàlagbà nínú àwọn sàbí àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àbí nínú àwọn a'immatul Islam wal muslimin àtàná wò dé ìwọ náà tó bá tàbùkù ẹnì kankan náà àwọn sàbí àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àtú àṣírí àyìnmọ̀ká àti rọ́tọ̀ ọba pamọ́ wọn àjẹká yóò mọ̀ pé kùrọ̀ ni ọkàn ní kórìíra wọn lẹ́mìí ni o àwọn ẹni yóò kì í ṣe ẹni èébú o àwọn àjẹká yóò wá mọ̀ pé èébú tí ń bẹ lára ti ẹgẹ́ pọ̀ àwọn àmọ́ fi hàn wọ́n pé kọ́ni máa mọ̀ pé ní èébú gan ni wọ́n ẹ wo òkè báyìí èébú rẹ̀ lókè rẹ̀ ẹ wo àárín rẹ̀ kí ni bẹ́ẹ̀ ẹ wo sàlẹ̀ rẹ̀ kí ni bẹ́ẹ̀ ó bá kọjú sí kí ni bẹ́ẹ̀ ẹni ó tún kọ́yìn kí ni bẹ́ẹ̀ tó bá gbápá kí ni ń gbé tó bá gbẹ́sẹ̀ kí ni ń gbé tó bá wò sun kí ni ń wò tó bá sọ̀rọ̀ kí ni ń sọ èébú kún ara rẹ̀ èébú yí ọká tí wọ́n tẹ́ èébú yí kárí ẹ̀kọ́ máa bú àwọn sàábé aláìwà tí ò dání ohun ẹ má jà bú àwọn sàábé mọ́ ohun ẹni bá wọn bú sàábé bàbá wa ń sàlàyé pé kò dá kó máa bú sàábé bí ẹ bá kọ́ alọ́ máa bú á ní ẹ wọ́n pe Sheikh Adam náà ní ọmọ bú lánàá tí ń jó ilẹ̀ tó wá sí kẹ́ mọ́ pa náà ní àbábá ń kéwù jàmá. وبعدها هجرته تعينت لطيبة ثم سيوف شرعت. وبعدها lẹ́yìn ìgbà tá Ànábì wá pèpè sí tauhid fódìdí ọdún mélòó jàmá ọdún mẹ́tàlá yìí hijratuhu ta'ayyanat ìwà ṣe hijira Ànábì sallallahu alaihi wasallam kúrò nílùú Mẹ́kà lọ sí Madina ta'ayyanat ó wá dín tá Ànábì gbọdọ̀ sí ó wá di tọ́lọ̀ tí wá ní ìwọ náà ó ti tó àsìkò tó kú o níjọ́ tá Ànábì ó wá kú Ànábì ò dákú torí pé bàtà yìí Ànábì tí ní káwọn sàhábà máa lọ ẹ máa lọ ẹni tí máa ń sábà bẹ pẹ̀lú Ànábì gbogbo wa tọ́jọ́ máa ń ṣe gbogbo nǹkan lọ́sàn-án òun rẹ̀ ni lóru òun rẹ̀ ni láàárọ̀ òun rẹ̀ ni nídàájí òun rẹ̀ ni báwọn kẹfẹ́ ní bá kọ́ fẹ́ ronú kẹ́nìkan pé a fẹ́ da kíníkan rúpa rẹ̀ òun náà ni wọ́n kọ́ máa ń rò tálẹ́ ní oúnjẹ máa Abubakar Siddiq radiyallahu anhu Abubakar yìí ó wá bá Ànábì pé ẹ jẹ́ kémi náà ó ṣe hijira tèmi Ànábì ni wọ́n ti lọ ó ṣeéṣe kọ́ lọ́hùn ó yọ̀ǹda pé wọ́n ni ọ̀ tẹ̀lé mi Ọlọ́run sì yọ̀ǹda bẹ́ẹ̀ njọ Ọlọ́run wa ni ó ti ya njọ náà Abubakar Ànábì sọ̀rọ̀ lọ sílé Abubakar Siddiq radiyallahu anhu Ànábì dókun tí wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ nìkan kú ó ní Ànábì kò ní nìkan kú àwọn tí ń bẹ bí àwọn ará ilé rẹ̀ náà ni wọ́n lẹ́yìn àwọn ìyàwó mi àtàwọn ọmọ mi wọ́n lọ ní gbogbo wa ní tó bá ṣẹlẹ̀ ní ọ̀ṣọ́ Ọlọ́run ti ọ̀dà ká mọ́ lọ ó bá ní as-sahabata ya Rasulullah sáálẹ́jọ́ lọ́ọ̀ ní òjíṣẹ́ Ọlọ́run Ànábì láàdọ̀ lọ náà ó ti yá náà ó yá ìtàgùn lọ́ọ̀rì Abubakar kó kalẹ̀ ó yá ẹni tí ó mú wa mọ̀ náà ẹ kó nǹkan gòyí ẹ kó lọ sọ́dọ̀ rẹ̀ bóòlù àti strategy wo là á lò ní ti lọ sòṣè o a kọ́kọ́ máa lọ síbi àpáta kan tájọ mọ́ lùmọ́ nílùú yìí kí lápáta náà Jabalu Thawr kòtò tí wọ́n ń bẹ́ẹ̀ inú ibẹ̀ lákọ̀ọ́kọ́ lọ rí farapamọ́ sí àtànábì àtàwùbákàrì náà dọwọ́ bẹ̀ kódà ń jọ náà ní àwùbákàrì ní ìrẹ́ ànábì èmi ni ọdún kọ́kọ́ wọlé àyíbá máa mọ́rún tí ń bẹ́ ń sàlẹ̀ ní tí ó bá sí ọkùn sí mi radiyallahu anhu nǹkan sì ṣe ń jọ náà lóòótọ́ wọ́n ló wọnú kòtò yìí ó wá rí ihò kan nísàlẹ̀ nígbà tó ti jòkó tó balance tán ihò yìí àmọ́ tí ń bẹ́ẹ̀ o ó lè jẹ́ nǹkan olóró kan ni ó wá mú ẹsẹ̀ rẹ̀ ó wá fi di ihò ó wá di tán wá ní Ànábì máa bọ̀ ọ̀nà ti dáa Ànábì sallallahu alaihi wasallam wá gbọ̀ wá láti ibi òkè Jabalu Thawr ó wá wọnú gọ́ọ̀rù Ànábì wọ bẹ̀ tán Ànábì sì jòkó ó wá jòkó wá fara ó fi ẹ̀yìn báyìí orí báyìí ó wá fi lé igbá ya Abubakar ó wá relax ká tó fọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ti rọra rẹjú lọ bára bí ti rẹjú lọ báyìí ejò tí ń bẹ nínú kòtò òun náà fi threatened kí ló dí ojú wòyí ṣé kìí ṣe pé tí ó ṣe mí ní ṣùtá tí ó ṣe mí ní jàǹbá ejò náà ṣe mí ní méjì ó san Abubakar Siddiq lójú ẹsẹ̀ sísan tí ó san Abubakar torí ipá Ànábì relax lọ́wọ́ Abubakar ò sì lè mìíràn ó wá ń jẹ̀rora ó wá ń feel pain ó wá wà bẹ́ẹ̀ ìnira ẹ wá pọ̀ omi ẹkún padà wá ń jáde lójú Abubakar Siddiq láàánú omi ẹkún yìí wá jómi gbóná ẹ pé omi ẹkún náà ìlì mọ́ sábà wọ́ọ̀mù náà eléyìí tí wọ́n wọ́ọ̀mù yàtọ̀ torí pé omi ẹkún oró ni jíjáde tí ó mọ̀ kán báyìí ó kán débi irun ìgbà Abubakar nígbà tí ó kàn sí Ànábì lẹ́kẹ̀ẹ́ ni bí Ànábì ti tají nù omi ìwó rè yóò Abubakar ọ̀n ṣubú ni kí ló ṣẹlẹ̀ ìfẹ́ jí ni ṣá kí ló dé ètò kan ti sami ẹsẹ̀ wọn dà Ànábì sallallahu alaihi wasallam ó ṣe kí nǹkan sí
ọ̀ ní Philippines kò sí fílẹ̀ mọ́ lòdọ̀ sallallahu alaihi wasallam wa radiyallahu ta'ala anhu ẹ̀dá adúgbò eléyìí ó dídí ìtàn yìí bó ti wà ní ìgbésẹ̀ yá nàbí ni o kẹ́ni kan wá dé ní kí wá lóhun kékeré kan kó wá ní kìí ṣe ànábì ní bẹ́ẹ̀ o ọlọ́run ti sọ nípa ní Al-Qur'an kó wá ní ànábì kan náà sọ àwọn níta náà sọ ní Felix of Nona kálọ̀ fàárì wọ́lọ́ kálọ̀ fàárì kí ló kọ́ lọ́pọ̀ ní Felix of Nona tó Felix of Nona nìkan lọ wá yẹjú láti jọ ìjọ yìí ọtí ìyẹjú ta ni sọ ìbù rẹ̀ àbí ó sàn lẹ́nu lọ́jọ́ wà ta ni sọ ìbù Felix of Nona tí Felix of Nona sọ fún pé la tahzan inna Allaha ma'ana ẹ̀sìn bẹ̀rù ọlọ́run ẹ má dojú tàn rú ọlọ́run sànù wà bá وبعد هجرته تعينت لطيبة ثم السيوف شرعت لطيبة ثم السيوف شرعت. so now lẹ́yìn ìgbà yẹn wá ṣe jíra lọ sí ìlú tá a pè ní Tọ́yìbátà lónìí là ń pè ní Tọ́yìbátà lánàá Yẹ́sírìbù ní jẹ́jọ́ náà Yẹ́sírìbù lànàbì wá ní káwọn sàhábà mọ́ lọ lànàbì náà wá lọ àwọn gbà ànàbì débẹ̀ tán ló wá kò ní Yẹ́sírìbù ló fi wá di Al-Madina lẹ́yìn ìgbà tó wá di Al-Madina ó wá láwọn orúkọ tó dáa púpọ̀ nínú àwọn orúkọ yẹn ìkánú ẹ̀ ní Tọ́yìbà lọ́wọ́ kọ́tà àfọwọ́ sọ pé Tọ́yìbà tó Tọ́yìbà wọ́n fi ẹyin Madina nù ọmọ yìí jọba Tọ́yìbà tó Tọ́yìbà ẹyin Madina nù Madina tó Rasulillah nínú ọkọ rẹ̀ ní Tọ́ọ̀bà kí láà péjọ mọ́ Tọ́ọ̀bà sọ pé Tọ́yìbà lámúwárí sí àtúwárí kí ni o Tọ́ọ̀bà min asma'il Madina wa min asma'il Madina Darul Hijra Darul Hijra wa min asma'il Madina Darul Islam Daru mada láti máa ń pè Ìmáàmù Málìkì ní Ìmáàmù Daril Hijra Madina ní Ìmáàmù Málìkì ti jẹ gàbá báwọn ala kulli hal wọn ní ànábì wá ṣe ìrìnàjò lọ sí ìlú tá ń pè ní Tọ́yìbátà lẹ́nu thumma suyufu shurri'at li Tọ́yìbátà thumma suyufu shurri'at. ṣé wọ́n ní láti jọ́ta ànábì tí wọ́n pèpè ní Mẹ́kà ọlọ́wọ́ tí ìyọ̀ǹda pé ànábì wọn náà lè jà padà kódà àṣẹ tí ó kọ́kọ́ wá ní pé kú fún àìdíyàkù ẹ̀yin mùsùlùmí gbogbo ìyàtọ̀ bí ń jẹ́ yìí ẹ gbọ́dọ̀ retaliate wọ́n fìyà jẹ wọ́n Mẹ́kà wọ́n lọ sí Abáṣà wọ́n tún tírèsì wọn lọ́bẹ̀ tí mẹ́lọ àwọn lè mọ̀ wọ́n tún wáyé lẹ́ẹ̀kejì wọ́n tún fìyà jẹ wọ́n gbogbo ìgbésí ayé wọn ìyà náà fi ń jẹ wọ́n. ìgbà tó wá dé Mádínà tọkàn tí wá balẹ̀ ọlọ́wà nítọ̀ udhina lilladhina yuqataluna bi annahum zulimu àbòsí náà ṣe fún yín àti wá yọ̀ǹda ẹ̀yin náà ẹjà padà ẹ̀yin náà lọ́wọ́ ala nasrihim ọlọ́wọ́ bá sì ní kápá kó ràn yín lọ́wọ́ ó yẹ ẹ̀yin náà ẹ̀ wá jà padà ìgbàun la tó lóṣù àyà ti pé fún máa sòyò fóṣó ìgbà yìí ni ẹ̀yin náà yọ dà padà tó dé gbogbo àwọn tó máa ń pariwo ìsìlámù bẹ̀rẹ̀ pẹ̀lú ìjàkọ́ ìsìlámù bẹ̀rẹ̀ pẹ̀lú ogun ànábì ń pè wọ́n ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tábà náà àwọn olùkọ́ gbógun wa àwọn owó ni àwọn oníṣẹ̀ṣe jọ́nà ni àwọn oníṣẹ̀ṣe tí mọ́ká àwọn aláṣìṣe tó ń pera wọn ní oníṣẹ̀ṣe àwọn aláṣìṣe mọ́ká náà kọ́ dá wà láàrẹ̀ àwọn ẹnẹ́jà àwọn náà sọ́dọ̀gún wọ́n tún sọ́dọ̀gún tó náà tún ní kún fún àìdíyà ẹ gbọ́dọ̀ jà wọ́n fi àjà nábì wọ́n fi àjà àwọn sọ̀háàbà ẹ gbọ́dọ̀ jà wọ́n pa nínú àwọn sọ̀háàbà wọ́n pa ìmọ̀yẹgẹ pàápàá tí èsì díẹ̀ àbọ̀wọ́n náà gbọ́dọ̀ ṣe kí ni jẹ́ máa ẹ gbọ́dọ̀ jà àwọn mùsùlùmí ò sì jà wọ́n sì fi àyí jẹ wọ́n sì ṣe sùúrù àwọn máa dé Mádínà àgbọ̀dọ̀ wá gbà kí ọmọ tẹ̀yìn lọ ló fi wá di udhina lilladhina yuqataluna bi annahum zulimu ààyè tá ní ẹmọ jà wọn á ní pé wọ́n ṣàbòsí fún yín ni àwa náà ti wá yọ̀ǹda pé ẹjà ló ṣe wá di thumma suyufu shurri'at لطيبة ثم السيوف شرعت. sab'an wa 'ishrina ghaza bin nusrati wa mawtu في هذه عشر الهجرة وموته في هذه عشر الهجرة. sab'an wa 'ishrina ghaza bin nusrati anabi ogun tá ànábì wá já à ń pa pé kan ní gazawatu rasul àwọn àkà pé ó jagun kínní ó jagun kejì ó jagun kẹta àti tí wọ́n wá àtàkẹ́ àti tó dìfẹ́ndà rẹ̀ gbogbo ogun tá ànábì já ó lọ bí 27 20 what àbá gbogbo àwọn ogun yìí náà bin nusrati ọlọ́run bá gbé borí o nígbà ibi ojú ogun ọ̀kọ̀ọ̀kan le àmọ́ kí ni ó padà tó wá ṣẹlẹ̀ ànábì wọ́n sábà aṣọ kíní kan ànábì ní nusirtu bir-ru'b ó ní ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́wọ́ bá lò tí fi máa ń bá mi ṣẹ́gun fáwọn ọ̀tá ó ní pé ọlọ́run tí kọ́kọ́ máa ń dá ìbẹ̀rù sẹ́yìn wọn kí ni àpéjọ mọ́ tọ́lọ́jà kúrò bá ànábì ń bọ̀ lásán wọn ti kú sára
because ọ̀rọ̀ ogun ànábì yẹ wọn nígbà táwọn èèyàn ń bọ̀ àwọn lé 10,000 wọ́n pẹ̀sìn dání wọ́n kó ràǹkómi wọ́n kọ́kọ́ wọ́n kọ́ àdá àwọn tafàtafà gbogbo wọn pọ̀ 10,000 èèyàn ànábì ń bọ̀ òun péye 313 mélòó ló fẹ́ sí gùn mélòó ló lọ́kọ̀ mélòó ló ládàá àwọn ń bọ̀ èèyàn 10,000 dúró báyìí èèyàn 3,000 dúró báyìí ẹ dákun tálákàfì là á ká ìdájọ́ rẹ̀ tá ló yẹ kó wí gbogbo nǹkan tá a fi ń jà náà ní wọ́n lérò wọ́n ní nǹkan jà wọ́n ní nǹkan gùn wọ́n ní alágbára àwọn alágbára ojú àwọn alágbára tí gbogbo èèyàn mọ̀ fún àwọn alágbára ni wọ́n kó wọn wá ogun tí ìsọ̀rọ̀ ogun bá dúró o jama tá ń padà borí Ànábì sallallahu alaihi wasallam so ó fa kí rọ̀ọ̀ Ànábì nínú sírù tún bí rọ̀ọ̀ lórí ẹ́sìkè ìwà àfà tọ́lọ̀ bá ṣe ọlẹ́yìn tó yẹ pé ipò ọ̀kọ̀fẹ́ sọ̀rọ̀ lásán wọ́n ti di ìjáyà fáwọn ọ̀tá orílẹ̀ ńlá ni o mọ́ ẹ já wọn láyà lọ nínú dáàbí máa ń borí ogun nìyẹn ní kò dí kí ni jẹ́mọ́ ìjáyà fún wọn. máa kọ́ di pé ọkọ̀ jáde ara wọn pé tọ́ àbá tó sọ nǹkan báyìí ọkùnrin tún bọ́ta tó lọ lọ́wọ́ sí kò tún ní lálà sí wa báyìí àyè lálà sí yìí náà ni kílẹ̀ yìí náà ń da ẹ̀sìn rú sí alùpàá ló wá dẹ. sábàáwá ìṣirí iná gọ́sà nínú sọ̀rọ̀ ti ó já ogun 27 ó dẹ̀ borí gbogbo ẹ̀ wà máa tú fi hàdì àṣírí fi hàdì àṣírí wà máa tú ẹgbẹ́ ànábì wá já gbogbo yìí náà kò sí kankan nú ẹ̀ tí wọ́n borí ànábì àwọn míì ń bẹ tójú ogun lé àmọ́ àwọn ṣe kí ni jọmọ́ ó padà borí so á nígbà táwọn yóò padà wá di ọjọ́ 12 nínú oṣù Rabiul Awwal ànábì padà wá ṣe kí ni jọmọ́ ó jáde láyé ó jáde ní kí ni o ìyẹn ó wá jẹ́ ọdún 11 sí ìjìrọ̀ ọdún wo ló jẹ́ òun náà fi ní wà mọ́ ojú fi hàdì àṣírọ́ lẹ́yìn ìjìrọ̀ ìyẹn ni pé lẹ́yìn ìjìrọ̀ yẹn ànábì wa lo ọdún 11 yẹn tá ànábì lo tọ́ báyìí lànábì wa jáde láyé ó lo káwọ́ gbogbo ẹ̀ papọ̀ nísìnyí tá ànábì ti ṣiṣẹ́ ó lo ọdún 13 nílùú Mẹ́kà ó fi ń pèpè nínú 13 yẹn ló ti wá sí ìlú Mẹ́kà ó wá padà wá jáyà ìwé wa lọ bí 23 years ànábì sallallahu alaihi wasallam ó sì fi gbogbo ẹ̀ ó fi júwe ẹ̀sìn Ọlọ́run ọba aṣíwájú سودات ثم عيش المطهرة سودات ثم عيش المطهرة aṣíwájú ó wá kúkú bá ti ń sọ̀rọ̀ ànábì látàárọ̀ àti ìṣọ́ àwọn ìyàwó ànábì àwọn ìyàwó tà ànábì bẹ́ tó fẹ́ ba'da Khadija lẹ́yìn ẹni tá a sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan tá a pè ní Khadija bintu Khuwaylid àwọn ọlọ́mọ kí ẹni kí wọ́n ní Khadija ìpìlẹ̀ ní kí ni jama Khadija ayúbẹ̀kọ́ èyí ṣe tí Khadija tí wọ́n di Khadija lọ́dọ̀ àwọn afáwọn ní mímọ̀ nù lugha nù nahwu ọmọ ìgbò kìíní kan ní at-tarkhim al-madha at-tarkhim tarkhim yẹn ni ká máa pa harufu gbẹ̀yìn rẹ̀ lára al-munada harfu al-akhiri al-madha min al-ism al-munada ká pa harufu gbẹ̀yìn rẹ̀ níbi al-munada orúkọ tá a bá ń pè ṣẹ́bí Khadija tù ní àbí àwọn pè ní gíní o àwọn adẹ́pẹ̀ àwà ní ya Khadij Aisha tù àwọn pè ní ya Aish albayanu wade ya Maimuna tù àwọn pè ní ya Maimun albayanu wade tó orúkọ tá a bá ń pè ń bẹ̀ ní tẹ̀rìkìmù ti ń bọ̀ ṣùgbọ́n àpàdà wọ́n fẹ́ lójú ipe orúkọ tá a bá pè náà apàdà ní wà lò àwọn mí wá ní tẹ̀rìkìmù náà ló débẹ̀ àwọn mẹ́ni tó débẹ̀ ní pé nínú Lárúbáwá nínú lógà tó wà mọ̀ dámọ́dá à ń pè lógà kan à ń pè láàjà kan ní Lahjatul Qut'a ìgbọ́ Lahjatul Qut'a ìgbọ́ láàjà yẹn láàjà kan ní lọ́dọ̀ àwọn Lárúbáwá tó ṣe pé ogun àràfi tó bá ti gbẹ̀yìn kẹ́límọ̀ wọ́n yé pè é tábẹ́ ní ta'al yẹ pé láàmù ló gbẹ̀yẹ̀ wọ́n kẹ́ ní ta'a ya Abdullahi ta'a kí ló pè ta'a láàmù ń kọ́ ọgbẹ́ yẹ sára kan Al-Khalil ibn Ahmad al-Farahidi alayhi rahmatullah on discourse masala nínú the first dictionary tí wọ́n wọ́n kọ́ lórí Lárúbáwá tápẹ́ ní Mu'jamul Ayn wọ́n discourse ọ̀rọ̀ Lughatul Qut'a aw Lahjatul Qut'a wọ́n tẹ̀lé pé Ibn Jinni tako
eléyìí ó bèèrè lárúbáwá jẹ́ o tó láwọn èèyàn padà bá débi pé aráàfin ẹ̀yọ̀ kankan náà ń parẹ́ mọ́nú kàtùkúta wọ́n padà ń para àfi méjì rẹ̀ ń gbà mí ọ̀rọ̀ lábùsù wa ń ṣẹlẹ̀ àwa ní mọ́jú ló gbà lérò ṣùgbọ́n ṣe wáyé lásìkò tiwa yìí náà àwọn lájà kan bí àwọn lájà bìsìríyà kan àwọn lájà àrùn kọ̀ọ̀kan náà bí kúta yìí náà padà ń jáde nú ọ̀rọ̀ wọn bí à ń pa nǹkan rẹ̀ gbẹ̀yìn ká mọ̀ pé kẹ́límọ̀ tán albayan wà dẹ́ so ala kulli hal ọ̀nà méjì la fi lè ṣe tẹ̀kìrìdì ọ̀rọ̀ yìí nìyẹn tá a bá pè ní pé mùnádá a bá ní pé tẹ̀rìkìmù tá a fẹ́ pè yẹn mùnádá nìkan ló wà fún ẹgbẹ́ ti tàwa sáà ń bẹ̀ kó ti kọjá mùnádá ẹ bá ní mùnádá nìkan ni a lò tún wá wọlé lágbègbè títí lógọ̀tún kúta lógọ̀tún aṣíwájú ba'da Khadijin àwọn ní mẹ́wàá làwọn ìyàwó Ànábì lẹ́yìn Khadija Sawdatu thumma Aishu al-Mutahhara thumma Aishu ìṣẹ́lẹ̀ thumma Aishatu al-Mutahhara wọ́n ní Sawda àwọn kan nìyẹn thumma Aishu thumma al-Mutahhara Aisha àti ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó fọ́mọ́ kúrò níbi gbogbo ìdọ̀tí tí àwọn kèfèrí tí wọ́n lẹ̀ mọ́ Aisha àtàwọn mùnáfìkì inú ẹ̀sìn tí wọ́n ń pe yálà Aisha tí wọ́n ń pe ní onízìnà eléyìí àwọn ìròrí burúkú tí ń bẹ lọ́dọ̀ àwọn Ṣíà nìyẹn lọ́mọ́ ṣàṣọwá kó ń bẹ̀ bákan náà fàáfṣọ́tò bákan náà nínú àwọn ìyàwó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ni Hafsa òun ni tani jama'a òun ni Hafsa òun náà jẹ́ kan náà àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam bákan náà Zainab òun náà tún bẹ́ẹ̀ Ummu Salama àti Ummu Salama gbogbo àwọn táwọn wíyí náà dán níra ti wọ́n Hafsa yẹn òun ni Hafsa bintu Umar ibn al-Khattab tó jẹ́ ìyàwó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Zainabu tí wọ́n dárúkọ lára kọ́kọ́ yìí eléyìí ni Zainabu bintu Khuzaima Zainabu bintu Khuzaima torí ìyàwó Ànábì tí ń jẹ́ Zainabu mélòó ni wọ́n méjì ni so ìkan ní Zainabu bintu Khuzaima wọ́n tó wá ní Ummu Salama Ummu Salama Ummu Salama yẹn orúkọ Ummu Salama gẹ́gẹ́ ní Hind kí la pé Hindu bintu Abi Umayya Hindu bintu Abi Umayya bákan náà wa bintu Jahshin wa bintu bintu Jahsh wà ní Zainab ẹlẹ́kejì ó ní Zainab bintu Jahsh àti Zainabu al-Mukarrama al-bayan wade طيب بنت جحش زينب بنت جحش زينب المكرمة ثم ابنة الحارث ذي جويرية أم حبيبة ورملة هي أي قول المكرمة torí pé bíntu Jahshi ìgbà tá Ànábì ó fẹ́ sallallahu alaihi wasallam Ọlọ́run ọba ló so yìgì wọn láti sánmà lọ́sí pé fáàrí ṣíṣẹ́ tó mọ́ ṣe láàrin àwọn ìyàwó tó kù ní bẹ́ wá o gbogbo kálukú yín àwọn bàbá yín ló fà yín l'Ànábì lọ́wọ́ àwọn bàbá yín ló ṣe ákúrú nìka ìfún yín àmẹ́mí ò tèmi yàtọ̀ o Ọlọ́run ọba ló fà mí fà Ànábì kò sì fà mí fún látòrí ilẹ̀ o àtòkè lókè sánmọ̀ ẹlẹ́ẹ̀keje làṣẹ máa fẹ́ ló ti wá èmi àti yín ò dọ́gba ara wa o ẹ̀rọ ìtí sì mọ́ ṣe lọ́dọ̀ àwọn obìnrin náà wọ́n bá ti pé méjì mẹ́ta lọ́dọ̀ ọkọ kálukú yọ̀ pé ọmọ kìíní lèmi náà ọmọ kìíní kan ní èmi náà so ala kulli hal ìyàwó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni bákan náà Juwayriya bintul Harith wọn náà jẹ́ kan náà ìyàwó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti Ummu Habiba tí wà ramlatun bákan náà Ummu Habiba so Ummu Habiba yẹn ismuha Ramla ẹ ká pé hiya háò tó gbẹ̀yìn hiya yẹn à ń pè ní háù sakti háù kákan lè fi dákẹ́ níbi ọ̀rọ̀ ni Sọfíyàtù bíntu Huyay ibn Akhtab Sọfíyàtù bíntu Huyay ibn Akhtab من نسل إسماعيل إلا تاسعة bákan náà inú Maimuna ara wọn ló wà wal-Jami'a ètò akọ ogun ọba pọ̀ sílá tó kún ọ̀pọ̀ rádẹ̀ min nasli Ismaila nínú ìran Nabi Ismail wọn ni gbogbo wọn ni wọ́n ti wá illa at-tasi'a afẹ́ni tí ń bẹ ní nọmba 9 tá a bá ní ká bẹ̀rẹ̀ sí ní ka àwọn bọ̀ǹkà yẹn tààrẹ tí bẹ ní nọmba 9 ẹ̀wù ta ló ń bẹ ẹ̀tùkà ba'da Khadija yẹn Ummu Habiba tí ń jẹ́ Ramla al-bayan wadih wọn Ramla bintu Abi Sufyan radiyallahu ta'ala anha tayyib أولاده القاسم عبد الله àwọn ọmọ Ànábì sallallahu alaihi wasallam al-Qasim
akanu wọn ni Qasim wà bákan náà Abdullahi at-Tahiru at-Tayyib at-Tahiru at-Tayyib Zakil Jahi ẹni tó máa ní kíni ní iyì bákan náà wà máa dá. wa Zainabu Ruqayyatu wa Fatima wa Ummu Kulthum wa Ibrahim la. ayọ̀ àgbà tó dárúkọ àwọn ìyàwó tán yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn ọmọ àkọ́kọ́ tí wọ́n kọ́ dárúkọ ní Al-Qasim ta ló bí Qasim fún Nabi Khadija Khadija inú táwọn afọ àmọ́jẹ́ ká mọ̀ ní pé nínú ẹni tó bímọ jù fún Nabi wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ni Khadija nínú ọmọ méje Khadija nìkan bí mẹ́fà ẹ̀yọ́ ló wá kù ẹyọkan yẹn ní Ibrahim ọmọ ẹyọkan yẹn wá ní ẹlòmíì padà wá bí táǹpẹ̀ ní Mariyatul Qibtiyya Mariyatu torí pé ńgbà tánàbí sallallahu alaihi wasallam fẹ́ àwọn ìyàwó tán ànábì wa tún ní ẹrú bíi méjì kan náà tó ṣe bá sọ pé nínú àwọn ẹni tá ànábì wọlé tọ̀lú wa à ń pe ìkànnù wọn ní Mariya yìí al-Qibtiyya Qibtiyya àgbà náà ní Egypt náà ń pè ní Qibtiyya Mariya ara Egypt ìkejì náà ń pè ní Rayhanatu bintu Zayd Rayhanatu bintu Zayd nínú àwọn ẹrú tá ànábì sallallahu alaihi wasallam tá ànábì wọlé tọ̀ ọ̀nà àwọn ọmọ tá ànábì wa bí ọ̀kan àwọn tó jẹ́ àwọn ọkùnrin ní wọn ó ní Al-Qasim al-Madha Al-Qasim àti Abdullah Al-Qasim yẹn náà gbà pé òun làgbà òun náà láti máa fi ṣe kú ní ànábì pé Abul Qasim náà bá fi máa sọ ń gbà mí pé inú tó dá ní pé èyí tó bá dàgbà jù ní ọmọ láàfin máa ń ṣe kọ́nìyà tàbí àkáfẹ́ kan mú yìí tí ò bá tiẹ̀ jẹ́ pé aṣọ ọmọ alókọ rẹ̀ ká máa forúkọ yẹn ṣe kọ́nìyà so Qasim náà ni àgbà wa Abdullah jẹ́ kan mọ́sára pé ní At-Tahiru At-Tayyib al-Madha àwọn mìíràn bá jẹ́ pé At-Tayyib yẹn àti At-Tahiru yẹn ipòdà ipò àwọn orúkọ àwọn ọmọ mi ni àmọ́ pọ̀lọpọ̀ àwọn afáàmọ́ sọ pé lákọ̀bù ló jẹ́ fún Abdullah al-bayan wàdẹ́ tayyib za ẹni tó mọ́ ní iyì bákan náà wá Zainabu Ruqayyatu wa Fatima wa Ummu Kulthum wa Ibrahim la. wa Zainabu bákan náà nínú àwọn ọmọ oní Zainabu wa Ruqayyatu nínú àwọn ọmọ tó ní Ruqayya wa Fatima nínú àwọn ọmọ ọ̀nà tó ní Fatima wa Ummu Kulthum wa Ibrahim la. nínú àwọn ọmọ ọ̀nà tó ní Ummu Kulthum gbogbo àwọn tá a wá dárúkọ látàárọ̀ gbogbo wọn ni ọmọ Khadija ọkùnrin tí ó wá sí kẹta àwọn ọkùnrin òun wá ní Ibrahim tààrà ló bí Ibrahim Mariyatul Qibtiyya Mariya al-Qibtiyya gbogbo àwọn ìyàwó ta wá ń kà látàárọ̀ pa ànábì ìfẹ́ ń kọ́ ṣé wọ́n jẹ́ ànábì lọ́mọ ni naam wọ́n jẹ́ ànábì lọ́mọ including ẹni tí ànábì tún fẹ́ràn jù lẹ́yìn ìyàwó Khadija wá sí Khadija lọ́tán tí ṣe yàlọ́wọ́ Aisha radiyallahu anha àwọn nìkan ló obìnrin tí ànábì ó fẹ́ lọ́lọ́mọdé àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ìyàlọ́wọ́ Aisha náà bímọ èyí tó kàn rùn nínú ìtàn ó sì rùn ní kò lè fi bẹ́ẹ̀ lálàáfíà ó rùn jáde pé ó dàbí pé wọ́n lóyún rí àwọn kan nú àwọn onítàn ni ó jọ bẹ́ẹ̀ àwọn kan ní kò lálàáfíà bẹ̀ pé yàlàwọ̀ Aisha radiyallahu ta'ala anha ibi wọn lóyún rí àmọ́ bí ní sáré pé gbogbo àwọn ọmọkùnrin mélòó ni wọ́n mélòó ọmọkùnrin tálà kọ́kọ́ wọn ẹni kejì wọn ẹni kẹta wọn àwọn obìnrin mélòó ni wọ́n ẹni ó wá dàgbà jù nínú àwọn obìnrin ní sẹ́yìn náà àmọ́ àwọn ìwo náà wá tẹ̀lé àti ta ló kéré jù ẹnu àwọn àfọkùn mẹ́wọ̀ àmẹ́nu kò pé àgbà ọmọbìnrin ànábì níta ni Zainab bákan náà Ruqayya bákan náà Fatima bákan náà Ummu Kulthum àwọn ọmọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òlélẹ́yìn Al-Hasan àti Al-Hussein ọmọ làwọn ọmọ tásì làwọn ọmọ Fatima lẹ́gbọ́n ní ọmọ ànábì tá ànábì mọ́ òní Hasan àti Hussein àwọn onítàn máa ń fẹ́ kíkan bọ́ àmọ́ yìí ò náà lálàáfíà dáadáa lóòótọ́ wọn náà fẹ́ kí ẹnìkan náà bọ́ kíkan náà bẹ tí ń jẹ́ Hussein àmọ́ kò rílẹ̀ pé Fatima bí ọmọ kan tí ń jẹ́ Hussein wa Zainabu Ruqayyatu wa Fatima wa Ummu Kulthum wa Ibrahim la wa Ummu Kulthum wa Ibrahim la. eléyìí ni àlàyé níwọ̀n bá ṣókí ní bí àsìkò ṣe gbà wá mọ́ láti kàlẹ́ sáré sí àwọn àlàyé ọ̀rọ̀ yìí arábìnrin olúwa bí mannihi wa karamihi wa izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbalan wa shifaa'an min kulli da'
فصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله جزاكم الله نفع الله بكم الله جزاكم الله خيرا إذا سمع شكركم جزاكم الله خيرا جزاكم الله خيرا. akí gbogbo wọn káàbọ̀ padà sí Nàìjíríà ẹni pé tí wọ́n gbé wọn lọ ìlú Mẹ́kà náà lọ